Ẹ káàbọ̀ sí Erelú Royal Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ṣé ọ̀rọ̀ yìí ṣé Gani Adams sọmọ Yorùbá ni Gani Adams kí ló tó bá gba àwọn Yorùbá jà ó bá Tinubu jà wọ́n tó bá Sunday Igboho jà. ìjọmọ Yorùbá tó bá ti kó ti fẹ́ ní kinní kan ipò ojú pé kinní lọ báyìí ó máa gbèdè kó tó ṣe fún Fáṣẹ̀hùn ni ọmọọṣẹ́ Fáṣẹ̀hùn ni sẹ́ẹ̀. ibi nǹkan tó ń jẹ́ jẹ́mi fi sọnù báyẹn nìyẹn. ó dẹ̀ ẹ bá gbọ́n sókè bàbá wa ẹ gbọ́n sókè sà yes sir ọ̀rọ̀ ìfẹ́ wa bọ́nà kò ní ìyọ o. àní wá yín tì. àṣẹ Èdùmàrè. ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ̀ fi fún ẹ kò ní fi ẹ lẹ̀ àtúbọ̀ máa pọ̀. àṣẹ. èmi jẹ́ ẹ̀ṣẹ̀ jọ́yìn prógrámù ẹ ni ọ̀rọ̀ Gani lèmi fẹ́ sọ àti Sunday Igboho ẹ jọ ẹ má jẹ mo ti máa sọ̀rọ̀ tó bá gbàgbé kí wọ́n má darapọ̀ mọ́ rárá ọ̀tá Sunday Igboho gidigidi ni kí Sunday Igboho má tiẹ̀ fara ó kàn jẹ́ pé kínní ní Kristẹli kan ti sọ pé kí Sunday Igboho nígbà tó tẹ̀ ṣe wà ní kínní tí bàbá ò ti pàdánù ló ti ń sọ fún un pé kó má padà kankan pọ̀ rárá pé bọ́lá òun ṣe fi hàn òun nìyẹn ò pé ọ̀tá ẹ̀ gidi ni mo rọ ẹjọ́ torí ọlọ́rọ̀ ẹni Sunday Igboho ẹ bá mi bá sọ̀rọ̀ dáadáa tó torí ọlọ́rọ̀ òun là ń wò lọ níwájú wa báyìí mo tó bí Sunday lọ́mọ o àmọ́ òun là ń wò níwájú wa gẹ́gẹ́ bí bàbá tí ń gba ọmọ. bàbá wa kí lẹ rí sí pé Gani Adams ń bá Tinubu jà látàrí Jonathan. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Jonathan gbowó fún ó má rí bẹ́ẹ̀ owó lóhùn wá ní tiẹ̀ àmọ́ owó tó wá ń wá yìí ló wà fi ń pa wá lára ó fi ń pa wá lára ni. gbẹ̀gẹ́ tó máa ń parọ́ mọ́ gbogbo àwọn èèyàn nínú tó parọ́ mọ́ kó gba SUV ẹ̀dẹ̀ pé voice note yẹn náà parọ́ mọ́ Sunday Igboho kó gba 50 million àbẹ́rẹ́ ní tó gbà. Ṣe rí kò ní í ṣe kó má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé ìfẹ́ owó lòun ní kò ní ìdá ìyẹn ní èkejì kò kí sọmọ Yorùbá kò nífẹ̀ẹ́ sí Yorùbá sọ̀rọ̀ mi yé yín oyè tó ń gbé fún yẹn bàbá wa Aláàfin ò mọ ìtàn ẹ̀ dílẹ̀dílẹ̀ ló fi gbé yẹn fún tí bàbá wa Aláàfin bá mọ ìtàn ẹ̀ ni kò ní fún lóyè yẹn rárá ṣùgbọ́n ó ti sọ pé oyè tóun jẹ pé òun ju ọba ìlú lọ. ìgbà tí òun mọ̀ tí mo oyè yẹn. níwọ̀nba ìgbà tèmi dáyé ni ò gbọ́ nínú ìtàn ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan sọ pé òun ju ọba ìlú lọ torí ọba ìlú ló rán lọ sógun ṣé ọba tó rán ẹ lọ sógun ló wá jù lọ ni. ara pé òun ju ọba ìlú lọ náà l'Aláàfin Ọ̀wọ́adé ṣe ṣìgùn fún tí ò lè dá yẹn lóhùn torí ó ti wò yẹn pé irú wọ ni wọ́n máa ṣe ogun fèmí wọ kẹ̀kẹ́ ni ẹ́ ó ti gbàgbé orísun ẹ̀ gbẹgbẹdẹ ló máa gbẹgbẹ ó máa gbẹgbẹ yìí ni ó máa gbẹgbẹ yìí. ṣé kìí ṣe wípé ṣé nǹkan gbogbo èèyàn kan ló ṣe é bá jà ṣé kìí ṣe pé olóyè Sunday Igboho tí Gani Adams ti ń bá jà ló ń tú gbogbo àṣírí ẹ̀ síta báyìí. ẹ̀jẹ̀ ní òun kọ́ dáadáa ní tí kan máa fi tó kẹ́yìn àṣepamọ́ ló wà kò sáṣegbé. àṣepamọ́ ló wà. àṣegbé kan ò sí. tó bá ti dáwọ́ gbowó tó ti dàbò tó bá já ó máa ń kú òṣè pẹ̀lú. èyí bàbá fún ọ náà bẹ ọ̀rọ̀ pẹ láwọn yìí ó dàbọ̀. tó bá tó ṣèjì kan ìfọ́n sì máa tú gidi gan o. ó dà ẹ ṣeun gan ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹ gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun gan ẹ bá wa dá sókè ẹ ló à ń gbọ́ mi ẹ kú dédé àsìkò yìí mà. ẹ kú iṣẹ́ o ẹ ṣàṣeyọrí o. àṣẹ Èdùmàrè. gbogbo tẹ sọgbà tẹ pè mí tẹ kẹ́hìndé kí ní èsì bí mo wá bí iṣẹ́ ń gbà yẹn mo wọlé sí mo dé pé ìṣù alẹ́ ní ìṣù náà mo ṣe pè mí.
ẹ ǹlẹ́ kú iṣẹ́ mà yes ma ọlọ́run á ṣe àṣepé o àṣẹ kò ní rẹ̀yìn kò ní túyẹ̀ ní sáárẹ̀ o àṣẹ àṣẹ ọlọ́run á máa fi lóko àtàgbára o àṣẹ owó orí iṣẹ́ yóò dé ní bàjẹ́ iṣẹ́ yóò ní àṣẹ dojú torí pé iṣẹ́ àṣẹ gbogbo òlú náà ń ṣe báyìí kò ń ṣe níṣe fámìlì yìí nìkan ẹ fẹ́ kí gbogbo òlú tó lálàáfíà ni bẹ́ẹ̀ ẹ ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ìgbà lẹ́ẹ̀ ṣe sùn lẹ́ẹ̀ ṣe wó ẹ bá dé láti ṣe kọ̀rọ̀ kẹ́sùn ẹ ti gba gbóhùn sáfẹ́fẹ́ ni ẹ bá fẹ́ àtúntò lọ wọn ẹ tà sáré ṣe kẹ́ tó lọ ibi iṣẹ́ tó ọlọ́run á fún yín nísìnyí ìsinmi ọlọ́lá ìsinmi olówó ìsinmi ọlọ́rọ̀ lọ́rọ̀ máa fún yín àṣẹ ẹ dẹ̀ ní àlàáfíà tó pé agbára ọlọ́run. tó àwọn pàṣọ tí wọ́n ti ń pè é bí ọmọ ámì ọmọ kékeré yẹn ẹ má jọ wọlé o tó fẹ́ kó sì ẹ̀rí àwọn wọlé ẹ má jọ wọlé o torí pé ọgbọ́n làwọn fúlàní máa ń dẹ́rí jò ní tí gbogbo wọn ń sunkún àwọn bàbá wọn tó ń sunkún wọ́n tún ti lọ ṣe méjì kan ọgbọ́n wo làwọn tún fẹ́ dá báyìí wọ́n tún lọ sí Burkina Faso wọ́n tún fẹ́ lọ fún àwọn tó ti gba tẹ̀rí àǹbẹ̀ yẹn wọlé àwọn fúlàní làwọn yẹn náà o wọ́n má sọ fún àwọn ọmọ wa o wọ́n ti di fúlàní kọ́ya mú ọdún níbẹ̀ ibẹ̀ náà ní kọ́ya wà ilé kọ́ máa gbé ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀kejì ní pé tí Abacha yẹn wọ́n ní béèyàn bá tajà yẹ̀pẹ̀ ó máa gbowó òkúta nǹkan ṣe náà lọ gbà ọlọ́run bá tètè mú wọn kó lọ́nà ni àìsàn burúkú lọ́nà fi dá wọn lọ́lá torí pọ́n ní pọ́n fìyà jẹ gbogbo òlu ni gbogbo àwọn mẹ̀kúnnù hàn gbádùn lásìkò wọn tó lọ́nà ṣàtètè gbé kíní lé wọn lọ́wọ́ kọ́ máa náwó sí lẹ́yìn ìgbà náà kọ́ ya tètè kọjá sọ́dọ̀ ọlọ́run àmọ́ bí màálù lọ́nà máa sọ wọ́n dì ní bóyá ewúrẹ́ ni àmọ́ ohun tó bá ṣàdédé kó sọ wọ́n dì ìyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́rí ti bàbá wa Sunday Igboho ẹjọ́ mo kọ́ náà bá bẹ̀ yìí ẹjọ́ tó bá ń gbọ́rọ̀ sí ilé ẹ̀ bá mi sọ fún wọn wọ́n má tẹ̀lé Gani Adams sí o àwọn mẹ́rin jọba ẹ̀wẹ́ kú ẹ̀wẹ́lẹ́ wọ́n fẹ́ mọ ọ̀nà tó ń tọ́jọ́ òkùnkùn ní agbára ni o wọ́n fẹ́ mọ ọ̀nà tó ń gbà tó fi ń ṣàṣeyọrí ni o wọ́n lè lọ di àwọn Fúlàní sí o nínú ọmọ tó dẹ̀ ń kó káàkiri gan-an ó yẹ kó máa ṣe ìbúra tó jẹ́ pọ̀ ó máa ṣe ìbúra fún ọ tó jẹ́ pé ọ̀rọ̀ ní mọ́ ń pẹ̀ débi tí wọ́n máa lọ já ìbúra lẹ́yìn torí pé tẹ bá rántí ìyá oyè onídìrí bó ṣe wọlé wá nìyẹn tẹ bá rántí nǹkan tó ní kí Sunday ṣe ń gbà yẹn tó bá jẹ́ pé Sunday ṣe ń gbà yẹn tó sọ pé kó di mẹ́fà kó di mẹ́rin òun lòún máa mọ pé Sunday lélẹ́yìí Sunday kọ́ lélẹ́yìí ẹgbẹ́ ọgbọ́n tó fẹ́ lò ń bẹ̀ yẹn láti fi sọ́wọ́ ọ̀tá ká rò pé èèyàn gidi ni ìyá onídìrí tó máa ní Ọlọ́run ẹ̀mí mò ń lánàá òun ṣe gbé òun ṣàgbo ẹnu ẹ̀ lọ́wọ́ àyẹn. ẹbẹ́ mi sọ pé káà ni. mo ní ṣebí mi sọ ń gbà pé káà ni wọ́n ń bú mi. àwọn ọmọ ẹ̀ náà tó kọ́ káàkiri ṣe bí Sunday náà ló lọ gbà wọ́n lẹ̀ nìbàdàn. ṣé bẹ́ẹ̀ ló lé kiri alẹ́ Abíọ́lá tó gbọ́mọ àlè lọ fún Abíọ́lá tó lòun bímọ fún oníkùlò mọ̀ọ́kà. wọ́n kó sí wọn lára ń gbà yẹn tí ò jẹ́ ká gbóhùn ẹnìkan kan mọ́ àwọn òògùn tó lọ ṣe gbogbo èyí tẹ̀ ń sọ̀rọ̀ yìí náà kò jẹ́ ká gbẹ́hùn yín mọ́. òun ló ń ṣe pé tó ṣe tó sì òun náà máa mọ̀ pé yẹ kí Sunday di mẹ́fà kó di mẹ́jọ òun ló máa mẹ́ tó jẹ́ Sunday inú wọn. nígbà tó ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀tá kan ló máa lọ sọ fún ìyá onídìrí òun ni Ọlọ́run nìyẹn ìdájọ́ ti wà lórí ayé ẹ̀. ṣé wá rí Sunday Igboho kó má sún mọ́ Gani Adams kó jọ mí ní kó má parí ìjà o kọ́ máa kíra kọ́ máa rẹ́rìn síra wọn lókèrè ni o wá jẹun májèlé ni o wá jókòó orí nǹkan ló máa jókòó lé o Ọlọ́run ní kẹ́kọ̀ọ́ wá Sunday sí o kó má lè jẹ́ kó má bá ṣe ọ̀rẹ́ rárá torí eré kí la jábẹ́kùn ṣe bó ti pàdé ẹlẹ́wọ̀n pẹ̀lá síwín kó má bá ṣe ọ̀rẹ́ rárá kò sọ̀rẹ́ Moscow kó má bá ṣe ọ̀rẹ́ rárá gbogbo táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń sọ tó ń lọ ṣe níta gbangba ṣé bóun ló rán wọn ló ti dìbọn lé ó ti dìbọn ló rán wọn kọ́ máa lọ fọ òun lẹ̀ ṣé gbogbo wọn náà lọ sí tú àṣírí ara wọn bá ṣe máa ṣe fún Sunday Igboho báwo ṣe máa fàfọwọ́ Fúlàní ṣé báwọn nìyẹn èmi ò lè sọ pé Gani Adams kò sí náà wọn tó lọ wọlé Sunday Igboho ní July ìyàtọ̀ sọ́nà. ẹ bẹ̀rẹ̀ o ẹ mọ̀mọ́ fàájà èmi ò lè sọ kọ́kọ́ sínú wọn torí pé inú òdò rárá bọ́mọkùnrin yẹn ṣe é ṣe ní òdò onílára èèyàn ni onífọ́nwánàì ni kó tẹ́ ń ṣẹ́jú ẹ ṣe fẹ́ jọ àwa Yorùbá ní nígbà tá a lọ gbọ́mọ kápọ̀ ọmọ bídà káwá fi joyè nílẹ̀ Yorùbá níbo ni kápá ṣe wọlé Yorùbá ẹ wá sọ pé kó wọ ọmọ ọkọ ẹwọ lòún kọlà ọmọ ọkọ ló láyé ọjọ́
wọ́n máa lè mọ ọmọ ọkọ ló ṣe máa ń kọlà fún ọmọ ọkọ ni ló ṣe gbé láti bàbá ẹ̀ ṣe gbé láti lẹ́ẹ̀kẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni tó ẹ̀jẹ̀ má jẹ́ kó súnmọ́ Gani Adams ẹ̀jẹ̀ má jẹ́ kó súnmọ́ nínú àwọn tó dẹ̀ ń kó káàkiri gan mi ì lè sọ wípé àwọn ọ̀tọ̀ lè sínú wọn o kọ́ má fọkàn sí wọn o torí pé nígbà tó ń ṣó wọn jò ní tó lọ bá àwọn Fúlàní tó gbé olóyún nígbò wọn tó ń sọ̀rọ̀ téèyàn bá fojú inú wo dáadáa èèyàn máa rí ojú àwọn èèyàn kan ohun téèyàn bá ní ẹ̀mí Ọlọ́run ó máa mọ ojú àwọn èèyàn kan pé àwọn eléyìí ọ̀tá ni wọ́n ọkàn bá ṣe rọ́ ni. lára àwọn tẹ̀lé Sunday Igboho àbí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀yin èèyàn mi ṣe wo fídíò yẹn dáadáa wọ́n lára àwọn tó tẹ̀lé Sunday Igboho tí wọ́n jẹ́ Fúlàní. mo dáadáa mo tún wò dáadáa mo rí ojú wọn mo mọ ojú ẹni tí ò dá torí pé tí wọ́n bá fojú sọ̀rọ̀ èèyàn á mọ nǹkan tó wà lóde tó bá jọ mọ ojú. nítorí lè ṣọ́ rẹ̀ gidi gan kó rántí èyí tó lọ ṣe fóun nìbàdàn tó lọ ṣe oríṣiríṣi fóun ṣe bá àwọn ọmọ Gani Adams sí náà ń sọ pé tó bá lágbára ta ló ní kó sá lọ ta ló ní kó sá màjàmásálà mú. àwọn ọmọ iye OPC DSS tó wá sílé ẹ̀ àwọn ọmọ iye nọ́mbà yìí wọ́n bẹ fún gbọ̀ngàn. kódà kó jẹ́ yọkọ màjàmásálà mú ọkùnrin tó wà lójú ogun ẹni tó bá ṣoògùn ọba fún ó gbọ́dọ̀ sá fún bọ kò gbọ́dọ̀ dúró kó sí àyà títí. àwọn tó wá ń sọ wọ eléyìí pé ó sá lọ ó ṣe gbá ó ṣàwo látijọ́ tí bàbá wọn ti gba ààrẹ tó fi ń wọ agbádá burúkú kiri agbádá white káàkiri tó ń wọ lọ mọ́ṣáláṣí tó ń wọ lọ sí ṣọ́ọ̀ṣì bóyá àwọn náà máa gbà wọn sílẹ̀ tó àmójútó pé ìpìlẹ̀ tó fi àwọn ṣe òun ṣe fún mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì ológun jagunjagun òun gbọ́dọ̀ dúró fún ogun bí àwọn tó ti kọjá lọ àwọn tó kọjá lọ jagunjagun ni wọ́n ṣùgbọ́n àwọn ń sá káàkiri ni wọ́n sá lọ ṣọ́ọ̀ṣì wọ́n sá lọ mọ́ṣáláṣí wọ́n sá lọ patí wọ́n lọ jẹun mọ́dúkàlẹ́ ti lọ jẹun patí. tó fún ìkọ́ tẹ̀mí kan máa sọ ní pé kọ́ máa gba Sunday láyè kò sọ èmi ò ní kọ́ máa parí gan lè máa fira wọn jẹ́ kí Sunday má lè máa gbé fóònù ẹ̀ ní gbogbo ìgbà kọ́ máa fi nǹkan burúkú sọ̀rọ̀ sí létí gbogbo ìgbà kọ́ máa gbé fóònù ẹ̀ kọ́ máa pẹ̀ tó bá jẹ́ òun lọ́pẹ̀ àwọn fàájà nation ti dé aláfàájà màmá à ń gbọ́ yín. kọ́ máa fi nǹkan sọ̀rọ̀ sí létí torí pé gbogbo mítìrì tó lọ́jọ́ ṣe nínú nǹkan bí tẹ̀yìn òun pẹ̀lú àwọn ọmọ ẹ̀ á ní ẹ̀fà mọ́ra bí tẹ́ máa fi hùn nìyẹn ẹ̀fà mọ́ra kí Sunday Igboho kọ́ máa sún mọ́ rárá ní òní kọ́ máa parí ìjà o wọ́n máa parí ìjà kọ́ máa tẹ̀ra wọn lókèrè ni gbogbo pàtó bá rẹ̀ pé Sunday Igboho ẹlòmíì kọ́ máa gbé kọ́ọ̀lù kí kọ́ máa sọ fún Sunday Igboho kó sọ bó sọ báyìí Sunday Igboho gbọ́dọ̀ gbé kọ́ọ̀lù ẹ̀ ṣe tí ẹ̀ kò gbọ́dọ̀ fóun sí ilé tí Sunday Igboho ìhun tí mò ń bá yín sọ òótọ́ ọ̀rọ̀ confam ni. mo ń gbàwé yẹn support yín comment section mi ti sùn ní mo ti sùn lọ́nìí mo ti sùn lọ́nìí jẹ́ kí n sọ̀rọ̀ àwọn tí wọn ò sún wọ́n ń gbọ́ yín ní kò sọ fún yín kó má bàa ṣọ̀rẹ́ àbí eré kíni ewúrẹ́ bá kò ṣe kó má bàa ṣọ̀rẹ́ rárá gbogbo ọ̀tọ́ ti dìde tó ti sọ̀rọ̀ láti jọjọ́ yìí ṣé Gani Adams ìkọ́ lóró wọn ni kí àwọn fúnra wọn jáde wá ni. àtìgbà tọ́mọ yìí ti bẹ ọmọbìnrin ọmọkùnrin bí tó ń lè gbọ́ ti bẹ̀rẹ̀ wípé kó fẹ́ gba Yorùbá lẹ̀ tó ti lọ sí gbọ̀ngàn àtìgbà yẹn ló ti dìde ogun sí. àádùnwó ìṣẹ́wé lẹ́jọ́ ìjà alára ọ̀tọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀. ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí Sunday Igboho súnmọ́ Sunday Igboho wá ṣe àṣẹ pé ẹjọ́ bá mi sọ kó má gbé pẹ̀lú ẹ ẹlòmíì ni kó má gbé pẹ̀lú ẹ kó má gbé pẹ̀lú ẹ ṣètì kó má gbé pẹ̀lú ẹ ṣètì rárá Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á ṣe aláàbò lórí ẹ̀ Ọlọ́run á fún ní agbára torí agbára àwọn bàbá àgbà ni àwọn jagunjagun gbà ni ààrẹ gbà ni ló wà ní ara Sunday Igboho ẹni kẹ́rin òde lè bàjẹ́ mọ́ lára ẹ tó bá lò máa bàjẹ́ òun ló máa lọ sọ́run ó máa dẹ́ ní akọlẹ̀ gbìn bẹ́ẹ̀ ló ṣe máa rí Ọlọ́run á gbẹ́ ilẹ̀ Yorùbá wa fún wa Ọlọ́run á túbọ̀ ro ní agbára àwọn jagunjagun gbà ní àwọn máa dìde wọn máa ro ní agbára wọn máa ro lágbára láàárọ̀ lọ́sàn-án nígbàgbé láìsàlẹ̀ lọ́sàn-án tó wọn máa ro lágbára afẹ́fẹ́ agbára máa tẹ̀lé òun agbára rọ̀lẹ́ lórí ojú agbára rọ̀lẹ́ lórí ẹnikẹ́ni ò ní rí mú kò ní dúró pọ̀ sọ́gbọ́n kò dẹ̀ ní dúró kó máa wọ ìyàwó ẹ̀ lọ́wọ́ kò dẹ̀ ní fọmọ iṣẹ́ ilẹ̀ Yorùbá àtẹ̀yìn náà gba lára ẹ̀ ní dúró kú ayé ò ní gbóhùn lẹ́nu yín
gbogbo ẹni tó bá fẹ́ dìde ogun lórí ayé yàtọ̀ wá tá à ń sọ̀rọ̀ yìí tọ́ náà máa dìde ogun lórí ayé àwọn ogun ọ̀run máa dìde ogun lórí ayé àwọn òṣàlẹ̀ máa dìde ogun lórí ayé ó máa gbẹ́ pọ́nlọ̀ ro ni ó ṣe máa rí ní àṣẹ ìrúbọ ó di bẹ́ẹ̀ ó ti ṣẹ tó ti rí bẹ́ẹ̀. tó àbàlẹ̀ èṣù ó dàṣẹ lónìí ó dàṣẹ lónìí. nǹkan tèmi ní kí n sọ fún yín nìyẹn. àwọn fàájà màmá Yorùbá wuyì fàájà màmá àwọn eléyìí wọ́n lè fà á kó mú gúrúgú. ẹ tó ní mi ò sùn yẹn Ọlọ́run àbòsí ni mò ń sùn ohun àbòsí wo ni mò ń sùn èmi tí mo ti sùn lọ ẹ ṣàlàyé yìí ta ló ń sùn ó dẹ̀ ni mi ò sùn báwo mo ti sùn Ọlọ́run àbòsí lèmi ń sùn ohun àbòsí òṣì wo ni mò ń sùn mo ti sùn o mo ti sùn mi gbọ́kàn tó ń sọ mi gbọ́kàn tó ń sọ ẹ̀dẹ̀dẹ̀ ohun àbòsí ni mò ń sùn ohun àbòsí òṣì wo ni mò ń sùn láyọ̀ ẹ̀ ṣọ́ra yín gidi gan o màá sọ pé bàbá wa ti bẹ́ẹ̀ wo ṣó yìí gbà tí yàrá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń fà tó fẹ́ fà á já ẹ gbọ́ sí mo ti sùn. ẹ sọ náà. mi sùn alábòsí làwọn fáǹsì àwọn fáǹsì mi yẹ ẹ̀dá ó yẹ ìrìn ẹgbẹ́ òsòkè mo tẹ̀ ti sùn báyìí. ẹ̀ka lẹ́mọ̀ ẹgbẹ́ tó ẹgbẹ́ sẹ́ta ń fún mi. àbọ̀lá máa bá yín gbé o agbára Ọlọ́run ẹ̀mí dára yín. bóyá ti bá ọrùn ẹ̀ mọ̀ pé mo ti sùn. à ń gbọ́ yín nìṣẹ́. ẹ rà máa àbọ̀lọ́ yóò máa bá gbogbo wa gbé ọmọ ẹran ojúlówó ọmọkọ lílo wa lágbára Ọlọ́run. Mo kí bàbá àti Sunday Igboho dáadáa lẹ́ẹ̀kan sí pé àbọ̀lọ́ yóò máa bá wọn gbé lágbára Ọlọ́run. Ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ òní yóò máa bá wa gbé wọn borí gbogbo àwọn ọ̀tá wọn lágbára Ọlọ́run tẹ́bí tara wọn àti gbogbo àwa ojúlówó ọmọkọ Yorùbá náà pẹ̀lú ògo Ọlọ́run. Àní sí ìrìn àní sí ìjẹ lágbára Ọlọ́run. Ọjọ́ jẹ́wọ́ ọ̀nà pàdé ojú ò jẹ́ wá ọjọ́ jẹ́wọ́ ọ̀nà pàdé wa lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run. Aláàkọ̀rọ̀ ni aláàkọ̀rọ̀ ní àsìkò tí tá a ti débi tá a dé yìí ká tó fi ọwọ́ tó wọ́pọ̀ pọ̀ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu dáadáa sí i nítorí wípé lẹ́yìn bàbá yìí kò sí ọmọ Yorùbá mi tó lè ṣe gbogbo nǹkan tí bàbá yìí ń ṣe fún wa lọ́mọ o kò sí mọ́. Bàbá yìí iná ló lè fún wa ní tá à ń fẹ́ ní irú òye tá à ń rí lọ báyìí lóye tá à ń rí yìí. Ó dàbí gbà pé ojúlówó ọmọ ọkọ Yorùbá látìgbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà ojúlówó ọmọ ọkọ Yorùbá iná ló wà ní orí ipò ààrẹ Nàìjíríà yìí ojúlówó nítorí wípé tó bá ṣe wípé ọmọ Yorùbá mi ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni tó gbé irú ìgbésẹ̀ yìí gbà tí tóun ti kọ́kọ́ wà bẹ́ẹ̀ tó gbé irú ìgbésẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé yìí nígbà yẹn ó dá mi lójú wípé ibi tí àwọn ẹran Yorùbá bára wa lónìí àbá ti bára wa ń bẹ. Kò sí bó ṣe fẹ́ sọ wípé ọ̀dájú ní ọmọ Yorùbá tó wà sọ wípé ọ wà máa wo àwọn ìran títí ẹ ọ máa wò wọ́n ìran kírun oníran kan kó wa máa pa wọ́n ní ení èjì ẹ̀ta ẹ̀rin kó máa pa wọ́n lọ. sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n sọ wípé wọ́n fẹ́ kó àwọn gbọ́ngàn kí ẹ̀sìn ìsìlámù Islamic Sharia ní Burkina Faso. Burkina Faso ní kọ́ máa wà á tọ́nà ṣe kí ní kọ́ máa wà lé. Nàìjíríà ní kọ́ máa bọ̀ ní skul. Sẹ́ẹ̀dì ẹ̀ sí mi mo ti rí ṣe rí ìta ń pè ní ojúlówó ọmọ ọkọ ojúlówó iná ni Traoré ṣeun kọ́lọ́ ọba lọ́rẹ̀ mi rẹ̀ lágbára Ọlọ́run ìta ń pè ní ojúlówó gangan ní ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ tó mọ̀ wù pé àyè tí ń fa àkóbá fún ìran Áfíríkà ọmọ pé ìyẹn náà wà lára rẹ̀ wípé kò sí orílẹ̀-èdè tí ti ń jẹ́ sàríà tó ti lè máa tẹlẹ̀ tí orílẹ̀-èdè náà tí ó ní ìlọsíwájú. Àgbákò ò ní ṣe wọ́n.
tí àgbà kò ní ṣe orílẹ̀-èdè náà tí ìjàmbá ìfòòró àjálù tí ò ní máa tẹ̀lẹ̀ sí àwọn ìran orílẹ̀-èdè náà ọmọ ó yé dáadáa torí òun náà rí gbogbo orílẹ̀-èdè ilẹ̀ lárúbáwá pátápátá òun náà rí wípé kò sí kankan tó ní ìṣẹ́mi ń bẹ̀ tó bá yẹ lẹ́yìn Saudi Arabia Mẹ́kà tí wọ́n lọ yẹn tó ṣe wípé àwọn amẹ́tí bá sọ pé lọ pé àwọn Amẹ́ríkà lọ tó ṣe wípé àwọn ni wọ́n gbélé lọ́wọ́ àwọn ọ̀ràn ibẹ̀ náà àwọn ọ̀ràn Saudi tí wọ́n sì gbélé Amẹ́ríkà lọ wọ́n mọ tí wọ́n ṣe. Amẹ́ríkà ló ń ṣọ́ Kaaba bàbá wa ẹ bá wa lọ. Amẹ́ríkà ni ní bá wọn sọ. àwọn náà mọ̀ pé táwọn ọba gbélé ok wọ́n mọ̀ pé táwọn ọba gbélé Amẹ́ríkà lọ bá yẹn ayé tán náà ti bàjẹ́ báyà àwọn orílẹ̀-èdè èèyàn ilẹ̀ lábáwá yòókù ṣe rí tó kí n tó wá lọ orí ti olórí burúkú ilé tó ní òun fẹ́ gbé káwọn Fúlàní ọmọ bọ̀ kiri kankan ìyẹn ò ti tọ́ka wa ìran Yorùbá a ti mú èkú ọwọ́ wa lè kú èkó àdáwà náà ọwọ́ wa iná lè kú àdáwà ọwọ́ wa lọ́wọ́ á kù sí báyìí mọ̀mọ́ mi ká má parọ́ tanra wa jẹ nítorí wípé ìta ń fẹ́ iná lọ́lọ́ ti ṣe fún wa yìí a gbọ́dọ̀ jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ ká tètè gba tá gbàtà pátápátá kí bàbá Bọ́lá méjì Tinubu tó kú bẹ́ẹ̀ ni nítorí wípé a gbọ́dọ̀ fi àyè lẹ̀ wọn ò gbọ́dọ̀ fi àyè lẹ̀ kí agbára ó padà sọ́dọ̀ Fúlàní mọ́ o irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ o tí agbára bá padà sọ́dọ̀ Fúlàní sẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí kékeré ni ìtí ó tó wá padà ṣẹlẹ̀ yóò lè ju ti ṣe yìí lọ sẹ́rí pé à ń ṣe kíní gírèsì omi kí ẹ fún Fúlàní nílẹ̀ wọn ní gbàṣẹ lọ́wọ́ ẹnìkankan mọ́ wọ́n máa tán sọ́jà lọ ọbẹ̀ ni wọ́n máa bulẹ̀ fún Fúlàní wọn lọ. wọ́n dẹ̀ pa ẹnìwọ̀n tó bá sọ̀rọ̀. ẹni tó bá sọ̀rọ̀ wọ́n ti máa pa lọ ni ọlọ́ngbọ́. ìjọ ọ̀sẹ̀lẹ̀ nù tágbára bá padà dọ́dọ̀ wọn tán. ìran Fúlàní ò sí ní ara Nàìjíríà kí ló fà tí wọ́n lè máa jẹ́ kí wọ́n máa jẹ ààrẹ orílẹ̀-èdè. Kò yẹ káàyè rẹ̀ ò sílẹ̀ fún wọn nítorí wípé wọ́n fún wọn láàyè rẹ̀ iná ní fún wọn ní ọwọ́ agbára báyẹn. Wọ́n níbi tí wọ́n ti wà kìí ṣe pé wọ́n níbi tí wọ́n ti máa rìn wá ṣebí wọ́n máa ń lọ̀lú wọn àwọn tí wọ́n wà lábúlé wa nígbà wà kékeré ṣe bí wọ́n máa ń lọ̀lú wọn tí wọ́n sọ pé àwọn lọ̀lú àwọn tí wọ́n sì tó padà wá. Kìí sì ṣe lọrin ní wọ́n máa sọ pé àwọn ń lọ. Wọ́n láwọn ìlú Áfíríkà kọ́ńtì lọ́ọ̀tì wọn wọ́n ní wọ́n ní tí tí máa wà náà kìí ṣe pé wọ́n ní ìtọ́fà ni wípé bí ọ̀gbẹlẹ̀ ṣe rí níbẹ̀ kò sí ọ̀gbẹlẹ̀ ní gbogbo bẹ̀ iná lọ́fà. Bàbá wa ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣeun gan sa. tó ẹgbẹ́ tó ẹ lómi mọ̀mọ́ mi tó. Onítìrí ti gbá àwọn èèyàn wèrè lónìí Onítìrí 2x2 tọ́lọ́ ní bẹ̀rẹ̀ tí wọ́n rántí Onítìrí ilé ni tọ́lọ́ tí wọ́n ní ká rántí Onítìrí lálẹ́ ìbá ìtòrí Ọlọ́run Onítìrí 419 à ń sọ fáwọn èèyàn ń gbà pé Onítìrí yìí ó lè ní ó wá jà yín lólè wọ́n ní kí n gbẹnu sọ̀rọ̀ wọ́n ń bú mi mo lọ Onítìrí yìí tó máa di kúlíkúlí sẹ́nu yìí olówó gbọ́ yóò bàbá mo lè ṣe pé mo lọ wọ́n ti dá $1 million ó ti gbówó ya Onítìrí ti gbówó ya ẹ bá wa gbóhùn sókè mà. Yorùbáwùyí. Ní dààmú 2x2. Àti gbogbo ẹ̀yin Yorùbáwùyí inú ilé mo kí yín o. Ẹ bá mi dá màá mi lọ láwọn kí gbogbo Yorùbáwùyí fans akíyín. Ẹ kú gbólóhùn ẹ kú àdásí o. Náà ò ní fi wálẹ̀. Àṣẹ Èdùmàrè àṣẹ. Ẹ jọ̀ọ́ Yorùbáwùyí ẹ bá mi parí òwe yìí. Wọ́n ní lọ́jọ́ ẹ̀rín oríṣiríṣi èsì là ń rí lọ́jọ́ ẹ̀rín. Ẹ sọ fún màmí ẹ sọ fún àwọn Yorùbáwùyí fans mo ti sùn. Ó dáa ẹ ní sunrun kú agbára náà. Àṣẹ ó yẹ wọ́n ní ká ìbéèrè why sleeping kọ́ mo ti sùn. Oríṣiríṣi tí àsìkò nítorí àsìkò ẹ jẹ́ kí n tètè já òwe ní ẹni tó yìnbó nílé àná ẹ̀ òun náà ni ó sọ tó wọ̀ ẹ̀. Oríṣiríṣi èsì là ń rí lọ́jọ́ ẹ̀rín
oríṣiríṣi ọ̀bẹ là á rí lọ́jọ́ òkú lọ́jọ́ erin kú erin. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ti ṣe wá nílẹ̀ Yorùbá Ọgbọ́n ṣe wá. láti 50 ó lé ní 50 years tí oríṣiríṣi ti ń ṣe wá orí tó wá lugi tó lu ọ̀pẹ borí ọ̀hún ò bá fọ́ kí ló yẹ ká ṣe ká mọ̀ ọbọ ni ó yẹ ká mọ̀ ọbọ orí yẹn ni gbogbo wa ti sùn Yorùbá ti sùn àwọn bàbá wa ti sùn a ti sùn wa tó mú kankan dání ṣùgbọ́n àwọn alálẹ̀ wa ní tí bá ti mọ wọ àwọn ọmọ ẹ̀ náà rè tí táwọn tí ò tó nǹkan kan máa jẹ wọ́n níyà ni wọ́n bá ké pera wọn wọ́n ké pera wọn Ọ̀rúnmìlà ó ké pe Ṣàngó Ṣàngó ké pe Ògún Ògún ké pe Ọya Ọya ké pe Ọ̀ṣun gbogbo wọn wá pera wọn wá fọwọ́sowọ́pọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó sí wa nínú nípọ̀ wọ́n kọ́kọ́ lọ rọ́ọ̀lù Sunday Igboho pé ìwọ ọmọ yìí ìwọ lọ ṣáájú nígbà tó ṣáájú bọ́n ṣe tún lọ kó sínú Tani Ọlọ́run náà ni Tani Ọlọ́run náà bẹ̀rẹ̀ sí ní kọjá ìyẹ níwájú wọn ó wá tún kó sí àwọn mùsùlùmí nínú ni wọ́n bá lọ jí gbé ṣẹ́ẹ́rí jíjí gbé kan jí gbé báyìí bó ṣe ta gbogbo àwọn ms babaji ti tèmi yẹn wípé níbo là ń wò tí kálukú ṣe bẹ̀rẹ̀ sí ní dìde nìyẹn orí kálukú wá bẹ̀rẹ̀ sí ní ṣí ojú kálukú wá bẹ̀rẹ̀ sí ní là lóríṣiríṣi ní gbogbo ọ̀nà ó tún lọ rọ́ọ̀lù inú bàbá Tinubu. Ó rọ́ọ̀lù Tinubu náà. everything wá kọlura wọn lóríṣiríṣi. mi ti ẹ̀ lè sọ̀tàn yẹn tán ṣùgbọ́n mo mọ̀ pé tí mo bá máa ṣe ìwé kan ò ká. Yorùbá wuyì ẹ jẹ́ ká máa dúpẹ́. Ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù ó kẹ́rù rí odò mi nira ká ó wà nígbàdùn ní orí ilẹ̀ wa ta ló ń jẹ́ Fúlàní ta ló ń jẹ́ Fúlàní níbo náà wà wọn ò bí aláya bàbá wọn rí. Àsìkò díẹ̀ ló kù ẹ wá ní kán mọ̀ pé ẹ wá ní kán mọ̀ sunkún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ́ni tó bá nà náà kọ́ ló ń sunkún ni ìkànnì yín o ẹ ń ná èèyàn ẹ ń fọ́gi mọ́ èèyàn lóríṣiríṣi ọ̀nà ẹ wá ní kán mọ̀ pé ẹ wò ó wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni wọ́n àti ìṣe báyìí o wọ́n àti ìṣe àtàwọn ti Gani Adams àtàwọn oríṣiríṣi wọn gbogbo wọn fún àtòkàn tá a bá jó wọn ò fún àdó. Ìyá tó sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tí wọ́n ń sọ oríṣiríṣi nípa Sunday Igboho wípé kó má pè é ádámà ẹ̀ bá dé Gani Adams bá sọ pé wọ́n dá tó mọ́ ṣe fún ojú kékeré náà fi ń wo irun ọ̀rẹ́ wa. Sunday Igboho ti kọjá gbogbo èèyàn kò sí tó fẹ́ ṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣe wọ́n á lè ṣe nada wọ́n á lè ṣe anything wọ́n á lè ṣe nǹkan kan fún gbogbo tó bá ìtú tó bá wù wọ́n gbogbo tó bá wù wọ́n kan sọ̀rọ̀ àwọn ọjà wọ́n á lè tú irun kan lára Sunday Igboho àti gbogbo ẹ̀mẹ̀wá ẹ̀. kódà kí kán wá jọ ìlú ẹkùn kán láwọn fẹ́ ṣe nǹkan kan Ọlọ́run á tú wọn fún àwọn ọrùnmọlẹ̀ á tú wọn ilẹ̀ á mú wọn wọ́n á lè ṣe nǹkan kan. Ẹ̀tẹ́ náà máa bá bọ̀ bẹ̀ lágbára Ọlọ́run lágbára ìkànnì lágbára lálẹ́ Yorùbá wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè ṣe nǹkan kan ojoojúmọ́ ni mò ń fọwọ́ gbá orí mi tí mò ń fọwọ́ gbá gbogbo ara mi fún Sunday Igboho àti àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ wípé káburú má ṣe wọ́n aburú ò lè ṣe wọ́n kò dẹ̀ ní ṣe mí kò ní sọmọ mi kò ní sọmọ mi náà gbogbo àwa tá a fẹ́ sí ìtúsílẹ̀ ọmọ Yorùbá aburú ò ní ṣẹlẹ̀ kankan nínú wa títí tó gun ìyá fi ṣẹ́ tán lágbára Ọlọ́run ojú gbogbo wa ló máa rí gbogbo wa la máa ké mútò pẹ̀lú ògùn Ọlọ́run bẹ́ẹ̀ ni nípa ti bàbá dúdú bàbá onígbò dúdú bàbá kúkúrú ọjọ́ sí ó jèso. Àbájá wọn ní kò jèso wọn ní bàbá ò jèso wọn ní gbin onírun ló jẹ. lẹ́yìn ọmọ nǹkan tó ń pè ní sùúrù kí ló dé tẹ̀ ń ṣe bí ọmọ èso ní Ádámù jẹ nínú
Ah, tí wọ́n fi bí àwọn ọmọ wọn. irú àwọn Sẹ́yìn ò mọ̀ wípé èso náà máa ń ṣe èso kọ́lẹ̀ yìí jẹ́ fẹ́ fi dá àwọn ọmọ yìí. Ẹ́ bọ́dà tó wá èso ló já sí jẹ báyìí torí Ọlọ́run. èso ló jẹ èso ló jẹ. So àtijọ́ tó ti kú tí gbogbo wa ti ń jubilẹ́sì náà láti mọ̀ pé èso ló jẹ. So fi ní òsì báyọ̀ ṣẹ̀ mú jáde yẹn ní òsì gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀ Okay, ó ti yé mi. èso ló jẹ. So bó ṣe jẹ́ nìyẹn. Ó dáa, ẹ ṣeun yá wa. Wọ́n Yorùbá bless you, God bless Amen. Àṣẹ, àṣẹ. Yorùbá. Àṣẹ God Èdùmàrè. bless the Àṣẹ. Wẹ̀kùn. God bless God bless gbogbo wa o. Àṣẹ o. God bless all Yorùbá in Jesus' name. God Àṣẹ bless Èdùmàrè. us. Ẹ ṣeun màámi, ẹ ṣeun gan. Ẹ máa tẹ́ ṣòbọ̀. À ń bẹ́ tó bọ̀. Ó ga Yorùbáwùyí fans ọ̀rọ̀ yín mo rí yín báyìí mo bẹ́ rí. Mo rí yín mo gbèdì. Tọ́mọdé yàn rí yín ó gbèdì Yorùbáwùyí fans ẹ̀yin lẹ́yìn jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá wa gbóhùn sókè o, ṣẹ́yìn náà fẹ́ bú wa, ẹ fẹ́ fàájì àná. Màámi ẹ̀ ní dààmú. Fólò ẹ ṣe wo God bless you ọwọ́ yá máa lọ sókè. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Ó clear. ẹ ṣe gan ni gbogbo ìgbà tí ilẹ̀ Yorùbá máa gbòmìnira àmì wáyé tì Àṣẹ Èdùmàrè. Àṣẹ. ẹ mọ bá mi kí bọ̀dá àdìsá ẹni mo ní bọ̀dá àdìsá ṣe é wọn kú gbogbo ìgbà wa Ẹ wá gbọ́. Ọlọ́run ò jẹ́ kan pé fún wa Àṣẹ. wọn ò ní tán ṣáájú wọn á kéré oko délé láṣẹ Olódùmarè. Alákọ̀ọ́kọ́ náà mo kọ́ fẹ́ mu látòrí Àdàmú àbí Àdàmú yín ní ìlérò pé ìran Yorùbá kankan já dàmú Yorùbáwùyí wọn kì í fọ́dàlẹ̀ ní second chance o I swear Wọn kì í fọ́dà lẹ́nu lórí second támákì chance. kò sí 99 loyalty Ó ṣe ọmọ ògbóró 100 100 ni. Ọlọ́run ṣẹ́rí tó bá ti lè mú tẹ fọ́dàlẹ̀ ní second chance nígbà pẹ́ fún láàyè ni No second chance. ajé ń gbọ́ ọ̀dàlẹ̀ ò lè yí kúrú kò lè yí nǹkan náà ò lè yí padà ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ láíláí make e dey in lane make we too dey our lane kálukú kó dúró sáàyè bàbá rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bàbá Tinubu à ń dúpẹ́ ilé tẹ́ ń ṣe o àmọ́ bàbá ìjà dúpẹ́ délẹ̀ ẹ mọ̀ rò pé tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ fine tẹ́ bá ṣe ọdún mẹ́jọ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ tí a ti kú ò lọ́ndà àwọn olórí burúkú akẹ́ranmérò àwọn ìran àfitọ́ wẹ́rí yìí ìran Yorùbá ọlọ́ta wa máa wà nínú pọ́blẹ́mù ẹ̀yin àgbà tó ṣe bí òwe ní pátápátá láfọ́jú kùnàkùnà làdẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ni mọ́ dálẹ̀ ẹja mọ̀ lọ ṣe wá ráwọn tán náà lọ kọ́ ṣèrè àlọ́ kò sí wàhálà kan mọ̀ bọ àwọn ẹbí wọn wà ní Kánò wọn wà ní Kaduna wọn wà ní Jọ́ọ̀sì àwọn fámìlì wọn tán fẹ́ lọ bá nìyẹn nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ ṣèrè àlọ́ ẹni tó máa kú ló máa kú ẹni tó máa kú Yorùbáwùyí ṣe rí tẹ́ bá ṣàkíyèsí lọ́jọ́ ẹ rí i pé a ti ń dá àwọn ọmọ ọkọ mọ̀ a ti ń dá àwọn ọmọ àlè mọ̀ níbi tí ilẹ̀ Yorùbá délé ní ìkẹyọ̀ kan tínú mi máa ń dùn sí mi pé òwe tán fi máa ń pè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹnu Yorùbá òkò àwọn alálẹ̀ ti bá wa ṣẹ́gun ẹnu Yorùbá nìkan ẹnu Yorùbá ti kò inú mi máa kọ́kọ́ ń dùn lórí ìyẹn náà ṣe rí òṣùṣù ọwọ̀ tí ó bá ń gbá ilẹ̀ á gbálẹ̀ ṣàràṣàràṣàrà tó máa mọ́ bọ̀ gágá ọwọ̀ yóò kàn mọ́ tiraka ni ṣe. Hello. Tabati. Network ìyàwó àyídẹ̀ wa. Hello. Ṣé àwọn. Hello. Wọ́n pàdánù ìyá wọn fún iṣẹ́ ọmọ táwọn. Yorùbáwùyí. Hello, à ń gbọ́ yín. Àwọn ọmọ àlè kan tó wà láàrin wa. Network ìyàwó àyídẹ̀. Àdẹ̀wò ṣé ká tún wọn pè because network. Ó rẹ̀ pé ọ̀rọ̀ wọn yẹn ó ń sakalamídẹ̀ẹ́dò ẹ bá wa gbóhùn sókè yẹn kàtẹ́ ó dà á máa tún wọn pè ẹ bá wa gbóhùn sókè. Ẹ kú ètò Yorùbáwùyí God bless you pẹ̀lú ohun ààbò sí ìṣá bóyá bọ̀dá àdìsádẹ ti fún yín lóyún ni a lè sọ. Ó dà pé mo ti lóyún o. Anyway ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ number one Sherry ti Gani Adams yẹn àmọ́ ni tí ò wá rẹ̀ ràn ẹ má tiẹ̀ jẹ́ ká máa sọ atótónu lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ alábòsí ìgbẹ̀yìn alábòsí ò kì í da ẹ filẹ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú
ẹni ẹ tó dáa fàdàmú Adams àbí Àdàmú mi mọ whatever his name is ẹ fìyẹn sílẹ̀ kó máa bá yé èyí now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ikú ò ní pa ẹ́ torí ikú ò kì í pa ẹtù lójú ìbọn nǹkan kan ò ní ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn á dúró tì ẹ́ bó ṣe ń lọ lọ́la àwọn rúmọlẹ̀ á máa bẹ́ ẹ lọ àṣẹ ìyá ẹ lọ́run náà kò ní sùn gbogbo àwọn irúnmọlẹ̀ ọtẹ gbogbo obìnrin ayé wọ́n máa wà lẹ́yìn ẹ̀ ó máa lọ re wọ́n ní fínilé ẹdìyẹ ń yógun èmì mọ́ wàá lọ re wàá bọ̀ re àṣẹ láṣẹ Èdùmàrè ṣé wàá rí àwọn tó lọ ń kọ́ ṣàrí àbí sẹ̀rí àbí whatever tó lọ kọ́ ní Saudi wọ́n kọ́ dáadáa kán pass kán gba certificate kán glace ẹ̀ tán bá ti ń dé kán lọ hang ẹ̀ sí ọ́fíìsì gọ́vnà wọn gọ́ọ̀nà wọn tó ní kó máa bọ̀ Nàìjíríà ṣé Nàìjíríà jẹ́ kó máa bọ̀ nílẹ̀ Yorùbá ṣé ibẹ̀ jẹ́ lè fádà wọn ni kò níbi tán ti wá ni kán padà lọ sí Futaja lọ́nà àbí wherever tó ti wá Traoré is the main man in Africa then bàbá olódì òde ride on bàbá àjẹpẹ́ ayé ó máa pẹ́ lórí oyè yẹn 2027 ó máa wọlé bó tiẹ̀ bá dìgbò fún ẹ wàá wọlé torí o ti ń ṣe nǹkan tó dùn máa ọmọ Yorùbá nú ṣùgbọ́n jọ̀wọ́ wá gbà wá lágbàtàn má jẹ́ káwọn máa fìtọ̀wọ́ ẹrí yìí má jẹ́ kán gbàlú wa mọ́ wa lọ́wọ́ ilẹ̀ náà ń wá kò sí nǹkan míì tán wá ilẹ̀ náà fẹ́ gbà gbogbo ọ̀nà àlùkọ́rí rọ́yí tán mọ̀ náà ń gbà ẹ wo látìgbà tán ti lọ kó tán ti free àwọn ọmọ wọn yẹn ṣe rí i pé ajínigbé dínkù bẹ́ẹ̀ ni àwọn tó yẹ kán arrest pọ̀ Nàìjíríà kí ló ń jókòó ṣe nílé ìgbìmọ̀ aṣòfin kí ni wọ́n ń sanwó fún wọn fún kán lọ ń jókòó síbẹ̀ kán lọ ń support àwọn Fúlàní olórí burúkú wọ̀nyí mélòó ni gbogbo Fúlàní tó wà nílùú yẹn gan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú Haúsá Fúlàní wọ́n eradicate àwọn Fúlàní àwọn Haúsá tó wà ń bẹ̀ ń gbà yẹn ni wọ́n tún fẹ́ ṣe yẹn ilẹ̀ Yorùbá Fúlàní kò ní dáa fún yàláyà gbogbo wọn wọ́n padà sí Futaja lọ́n tó ti wá o nísìnyí àwọn Yorùbá wọn ti tají torí mo gbọ́ nǹkan tí ọkùnrin kan sọ ó lọ́mọ Muslim lòun ó ní bọ̀tà àwọn kan ń ṣe kinní kan bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọkọ Yorùbá ti dìde ìsìláàmù wọn tó fẹ́ fi gba nǹkan gidi lọ́wọ́ wa ẹ wò kò ní ṣeé ṣe fún wọn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ tó yà mọ̀ pé ogun yẹn lóòótọ́ wọn ní Yorùbá ẹnu wọn ò kò ẹnu wa ti kò lórí eléyìí o bẹ́ẹ̀ni wọn ò kò àwọn alálẹ̀ àwọn yẹn ti dìde wọ́n ti gbéyàn dìde Sunday Igboho Òòṣà ọmọ ò ní kú mọ́ ẹ lọ́wọ́ o ayé ò dẹ̀ ní kú mọ́ ẹ lórí ò dẹ̀ ní kú fọ́tàyọ̀ ilẹ̀ Yorùbá tó ń retí àti gbàlà yìí àwọn ẹlálẹ̀ á fún ẹ ṣe orí ẹ ò ní gbàbọdé o wọ́n bá robi sí ẹ wọ́n á máa forí ara wọn gbé ni wọ́n wà láàrin ìrù ẹkùn tó kójọ gan àṣírí wọn ò ní bò bọ́bá ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi ń lù ẹni bá gbọ́wọ́ ọbí sí ẹ Sunday á fi ṣe rẹ̀ àti tí ò bá gba bí obìnrin jáde lókù wọ́n fọ̀bẹ gbé jáde gan nǹkan kí nǹkan tó bá rò ní ẹ lórí ayé lílé wọn lórí tọmọtọmọ ni ó dàárọ̀ Yorùbá wù ẹ máa gbé tó bọ̀. ẹ jẹ́ ká tún yàwá pé yàwá no second chance wọ́n ní kò sí second chance fún ọ̀dàlẹ̀ ọ̀rọ̀ yẹn wúwo wọ́n ní no second chance fọ́dà àwọn èèyàn ní ká tún yín pé wọ́n náà fẹ́ tún ọ̀rọ̀ yẹn gbọ́ pé no second chance fún ọ̀dàlẹ̀ wọ́n ní kẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé. kò sí second chance fọ́dàlẹ̀ ayé làgbé kò sí second chance fọ́dàlẹ̀ wàláì ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ wọ́n ṣe pé agbára wa àbí nǹkan kan ló tún wọn lára wà pé ilé ọ̀tá ni o mọ́tẹ̀lé ọ̀dàlẹ̀ ní ọmọ jẹ́. bàbá mi wò mí gbọ́ pé ẹ̀jàre máa jayé ẹ lọ 120 ó sì ní ìṣó ni ó dẹ̀ ní mọ bójú ọmọ láṣẹ Elédùmarè alákàn kò kí ń ṣe tiẹ̀ ọmọ aládìkún olórin kan tí mo máa ń láì máa fi ń gbó nìyẹn bí ilé orí mi máa ń gbà ní ọ̀fẹ́ pọn dísà èèjò pínpínpín ó di fàmífà ẹ lọ́wọ́ ẹ nílẹ̀ pọn ló dá. irú oríkì wo gan lóríkì ló sọ ní. ọjà sọ lásán dè mí Ìgbòho ọjà sọ lásán dè mí ọkùnrin làdá ọ̀rọ̀ lèlura ọmọ ọjọ́ gbogbo ògùn jẹ ògùn mo dá kẹ́kẹ́ mo gbẹlura dé ìfẹ́ o. Bàbá Sunday tó mewé megbò tó pọ̀ gan àdìsájò ogún ògùn ó dẹ̀ tún gbẹ̀kẹ̀ lọ́lọ́. Májàsọ́lá mi gbọ́ pé ẹ̀jọ̀ bàbá mi ẹ̀wò ẹ̀yẹn máa jáde lílo àwọn táyín máa fòrò kí ni wọ́n máa dà wọ́n máa ké kú wọ́n máa ṣe kí ni wọ́n máa ké.
ẹ fi wọ́n lẹ̀ ṣé ẹ fẹ́ fa ṣó ìjà ni. ju gbogbo òbí ẹ táwọn yẹn àti ju ibi tí wọ́n wà lọ. Ṣé kò sí wọn ṣe ní pé ẹ bí mo ṣe dànù lẹ̀ bí ẹnu ẹlẹ́ni ṣé ẹ fẹ́ fa ṣó ìjà ni ẹ fẹ́ kan jẹ́wọ́ tó fẹ́ kán ràn yín sí mi. tẹ̀ tí ń sun àbòsí tẹ́lẹ̀ ọ̀bọ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí báyìí tí ń sun àwọn ohun àbòsí kan mo dẹ̀ rò kókó ṣe túbọ̀ dáàbì ká kọ́ yín lẹ̀ ṣe yẹn Ọlọ́run ẹ ti sun àwọn ohun àbòsí kan. mo ti sùn mí gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. ohun àbòsí kan ilẹ̀ Yorùbá gbé gbogbo wa láṣẹ. Májàsọ́lá Sunday ní Ìgbòho Òòṣà ní Májàsọ́lá Sunday ọkùnrin làkọ̀ ọkùnrin làdá ọmọ gbogbo ogun jẹ ogun ọdákẹ́ gbogbo olùradé fẹ́ o bàbá Sunday tó mewé megbò tó pọ̀ gan àdìsájú ogún ogun ó dẹ̀ tún gbẹ̀kẹ̀ lọ́lọ́ ikú oníṣẹ́ mi rẹ̀ jẹ́ àṣẹ ẹni bàbá mi pọ̀ lọ́wọ́ fún ìyàwó àlè àjọ kẹfẹ ní nìkan ṣe fún òṣà mi òṣà àdìsá lẹ́yìn ní òṣà sẹ kò fọmọ mọ́jọ lẹ́yìn àwọn ọmọ kò olùgbọ̀yà sọmọ àwọn ọmọ yàrájà wọn lẹ́yìn ọmọ kò àwọn sọmọ yàrájà ọmọ ẹnìbọdì wọn lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ ojúlówó ọmọ kọ nìkan tó bá yẹ táwọn wà ọmọ ní rẹ̀ sẹ lè kó ti dáadáa. ẹ faramọ́ kí wọ́n parí ìjà Sunday Igboho àti Gani Adams. àtàwọn náà àwọn fọgàlẹ second chance Yorùbá wuyì wọn máa ń pọnà ọdẹ yẹn lẹ́yìn wọn má débẹ̀ tẹ̀lé lẹgọba Ọlọ́run ìran Yorùbá wò lẹgbẹrí tó ń dáadáa mú Yorùbá wuyì ẹ̀yin náà lọ ṣe findings yín dáadáa mo mọ̀ pé intelligent woman ni ẹ lọ ṣe findings dáadáa wọ́n ní Adams ìran Yorùbá wò ló ń dáadáa mú. Adams ayélàgbé má máa fọ àǹdì mi ẹ má máa fọ àǹdì mi ẹ má máa fọ àǹdì mi wọ́n ní ìran Yorùbá ò ń dáadáa mú. Adams mi ìmọ̀ pa Adamu ṣáàtì mú Adamu ní Adams ní Adams. ìran Yorùbá ò ń dáadáa mú. Adéyínká Ọmọlẹ́wà Adéjọkẹ́ kí Adéṣẹwà ló tẹ̀ ń fa aṣọ ìjà mọ́ mi lọ́wọ́ báyìí níṣẹ́ Àkànbí Gani Adamu ṣé Gani Adamu nàbí Gani kò Adams. sẹ́ tó ìran Yorùbá jẹ́ bẹ́ẹ̀ amókọ wà ní Yorùbá Adékúnlé Adéwálé Adéṣínà Yorùbá wuyẹ bọ́lẹ̀ ń bẹ jàre ẹ má máa wá ìmì jàre ẹ má máa wá ìmì bọ́lẹ̀ ń bẹ wọn fọ́dà lẹ́ second time bẹ̀rẹ̀ alábìkún ẹ̀lọ́dàlẹ́ má máa jẹjẹ ti tiẹ̀ Ọlọ́run ò dààmú òfòrò Ọlọ́run ìdókòsẹ̀. lórí títí ọlọ́dà kò sí 99.9% loyalty 100%. kò sí o àwọn eléyìí wọ́n gbé Sunday Igboho báyìí wọ́n gbé sórí bíi gálà ni wọ́n kiri ẹnu odò ọ̀pọ̀ yìí báyìí. Sunday Igboho owó tí wàá nìyẹn tí bàbá kan ìjọ kan tó gọ́ṣẹ́ fáwa ẹ fún alórin àkọ́bí òṣùpá tó ti ọlọ́ọ̀kan Sunday ládìkú Igboho. gọ́ṣẹ́ fún wa ọ̀nà èmi máa tà á ní tí bàbá gọ́ṣẹ́ fún mi lásán máa tà á ọgbẹ́ni tẹ́ ń pè mí lólè ṣe ti pé ẹ tí mo tún mú mi wà ọ̀fọ́ nìyí o Sunday Igboho bá gọ́ṣẹ́ fún wa àwọn máa tà á ni ẹ pè mí nìkan kọ́ wọ́n máa lólè. tà á ní Yorùbá wuyì ọlọ́ọ̀ kò ṣe kó sọ̀rọ̀ fún mi ẹni wù ẹ̀ tó bá ti gbọ́ tó bá sọ̀rọ̀ lórí ilé ó máa ń ẹ fún wa dowó lórí ni ọmọ òṣùpá kò sọ́jà àfihàn kì í wọjà kí gba ojú máa wò náà. ẹ fún wa lórí àkọ́bí òṣùpá tá ló mọ ẹ yẹn. Jẹ́ kí n rántí dáadáa èmi máa ń gbọ́ wọn dáadáa. ó ti get started wọn ò rántí mọ́. èmi tó gbàgbé ní ẹran wa létí orin àkọ́bí òṣùpá. èmi ò jẹ́ ẹran ọjọ́ òṣùpá. Mo máa rántí ohun tí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwé ìran àtòrí ló yẹ máa tò sí mi lórí. Ó yá ìwé ìran kó máa rán yín létí ìsọ̀yè kó sọ̀yè sí yín lọ́kàn. Bẹ́ẹ̀ ni nà ó ṣe ń lọ afẹ́fẹ́ kì í fẹ́ kẹ́nu máa wò pé má jù kọ́ra wọn ẹnì kan kì í kó dídẹ rẹ́lédè. Yàrá ẹ ti rántí dẹ́gbà rántí ẹ máa lọ. Wàhálà ìlú tí kò. Orin Saheed orin ọmọ Saheed Òṣùpá àkọ́bí òṣùpá. Orin àkọ́bí òṣùpá ẹran wa létí ká kọ́ because ó ti fi kinní sórí orin ẹ̀ pọ́yé máa bá gbọ́ ó yẹ kó máa gbowó ni tó máa bá play ẹ̀ but ó ti fi kílò kọ́dà kó fi copyright sí. Àkọ́bí òṣùpá for Sunday Igboho ẹlẹ́bàá gbóhùn sókè. Ẹ kalẹ̀ pé tó bá. Ẹ fi lédè àsìkò yìí. Nǹkan dá sísọ ni òun mi wà. Ẹlẹ́dún kojú oorun náà. So nípa ọ̀rọ̀ Mr. Gani Adamu. Gani Adamu báwo? Ẹ jọ̀ọ́. Gani Adamu kí wọ́n ní fún Ẹ má bínú inú orúkọ yẹn pè ní o. Gani Adamu àbí Adamu dẹ̀ ní àwọn ń sọ àwọn ọmọ tápà bàbá tó wá láti tápà yẹn ni mò ń sọ.
Okay. so ẹ jọ kí bàbá wa chief wọ́n má tẹ̀ parí ìjà wọn kí wọ́n má ṣe pọ̀ because ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ kú ni o wọ́n jẹ́ kó máa lọ ń lo ẹ̀ lára ẹ̀ ń pọ̀ lára láyìn So ẹ̀yin so kó má jẹ́ ṣe pọ̀ náà rárá. gbàgbọ́ pé kán parí ẹ̀. Ẹ ṣeun. Ẹ wo èèyàn tó ń ṣe irú tó bọ́ síta tó ń sọ nonsense kí ni chief olóyè ṣe fún un òun ló ń rán àwọn ọmọ síta Ìgbòho jẹ́ APC Ìgbòho ṣe gbà kí ló ń gbà lọ́wọ́ Ó ẹ̀. tẹ̀ wá gbé kíní ẹ̀ sójú ju kò rí fi pamọ́ rárá. Wọn abẹ́rẹ́ nǹkan wọn gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà wọn ní kó má ṣe títí ẹ̀. Àmọ́ ẹ jẹ́ Aṣọ́yè tó ká ń gbé dúpẹ́ lọ́wọ́ fún Elédùmarè àmọ̀ pé pé òun wọ́n ṣọmọ tiẹ̀ gbé Yorùbá karí oyè náà. tó wọ́n fún ẹ lóyè Yorùbá òun ṣọmọ Yorùbá kò dẹ̀ sẹ́ni tó dí ẹ lọ́wọ́ mú kò sẹ́ni tó bẹ́ẹ̀ jà sí ẹni tó ṣe tiẹ̀ tó ń ran ọmọ Yorùbá lọ́wọ́ ó tún bẹ̀rẹ̀ sí bínú ẹ̀ káàkiri òbí kó máa sí tolóyè ẹ̀sìn wa Ebola máa fojú sí o. Wọ́n ti pa anybody tán. Gànà lè torí tí ò bá sí Gànà máa retí tolóyè iṣẹ́ tó tún bá a súnmọ́ ọmọ olódò dẹ báyìí Ebola fẹ́ fojú sí báyìí Ebola ìyá olóyún tó ń gbé àwọn ọmọ tó ń gbà káàkiri yẹn Ebola fẹ́ fojú sí so bàbá dẹ̀ máa wà lórí story tó máa sọ story tiẹ̀ so ẹjọ́ tó máa parí ẹ̀ náà kò nídìí kan jọ ṣe pọ̀ tó bèrè rí nìyẹn o. Ó dáa ṣeun. Gbọ́dọ̀ ṣòmọ májàsọ́lá ikú bàbá erékú Ìgbòho òṣàmì májàsọ́lá ikú bàbá erékú ẹni sùn olókọ díẹ̀ ní sùn mo ti gbé kọ́ ni ẹ má bínú. Yes ma mo ń gbọ́ program náà mo ní kí n dá ṣètò ma. Ẹ bá wa dá sí i. Yes ma ẹ kú ètò ma. Àjọ ń ṣètò ni màmí. Ọlọ́run máa fi ń ṣe ma. Táwọn bá wa ṣe o. Lágbára Ọlọ́run ní jẹ́ ká dààmú. Àṣẹ o. Ẹ̀rọ orúkọ yẹn jẹ́ ti gbórúkọ yẹn Ọlọ́run ní jẹ́ ká dààmú. Àṣẹ o àtàkì gbọ́. So tàbá dẹ̀ ti ń rí àwọn aládàáwò ó yẹ kí èèyàn máa sá fún wọn. Alábòsí ni wọ́n. Tẹ bá ti rójú wọn ẹ ti mọ̀. Nǹkan tó wà nínú wọn ojú tẹ bá rí inú wọn ẹ̀ ní súnmọ́ wọn. Àwọn alábòsí ni wọ́n. Tó bá yà àṣírí túbọ̀ máa tú. Àṣírí ò tí ì tú tán. Àwọn alábọ̀dé ni wọ́n. Gbogbo ọgbọ́n tó ń dá gbogbo èrò wọn ẹjọ́ tí ò bá sí bàbá olóyè Sunday Igboho yìí tó pariwo síta nǹkan táwọn ológi tí gbogbo wọn fìdí tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ ká máa kí ẹni tọ́nà bá ń lò ká má máa fojú rẹ̀ náà ní tọ́nà bá ń lò olóore Yorùbá ni wọ́n olóore aláàánú Yorùbá ni wọ́n ọmọ wọn kọ́kọ́ sínú àwọn ọmọ yẹn bàbá yẹ oṣù bàbá yẹ owó tí ò bá sí ariwo wọn tó ta àwọn ológun létí kò sí ẹni tí ìbá dìde ariwo wọn ló ta president létí ẹjọ́ téèyàn bá ń ṣe ẹjẹ ká sọ pé ó ń ṣe tó bá yẹ pé bàbá yóò sí wọn ṣì wà láyà àbúrò tí wọn ti wá sílé àwọn ọmọ yẹn máa ṣègbè sínú igbó ni àwọn ọmọ Chibok dà lónìí àwọn ọmọ Chibok dà lónìí kí ló dé tí a fẹ́ fi ọ̀tẹ̀ ní gbogbo ìlú tí Ọlọ́run dá ẹ lọ kọ sílẹ̀ kẹ lọ wò dáadáa ilẹ̀ Yorùbá yẹn ló dáa jù ní gbogbo ìlú káàkiri àtàbílọ̀dù àti gbogbo ẹ̀ kò sí ìlú tó dáa tó lẹ̀ Yorùbá so àsìkò ti tó ká mọ̀ tanra wa jẹ a fẹ́ mọ àwọn ọlọ̀tẹ̀ yẹn tí ilẹ̀ Yorùbá tó bá dúró tán a máa yọ wọ́n dànù ni torí àwọn ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú then ẹ jọ̀ọ́ kò sí àsùnpìyè mọ́ rárá kò sí eré ní Moscow ẹ má bínú mo yẹ sọ yẹ kò sí àsùnpìyè àwọn ọlọ́dẹ wa gbogbo àwọn ọlọ́dẹ wa káàkiri mo ti sọ tẹ́lẹ̀ mo tún máa bẹ̀ yín ní báyẹ̀ lẹ́ máa gbá ni a gbọ́dọ̀ máa dá owó títí ká wa tá a wà káàkiri ká máa dá owó ká dáwó fáwọn ọlọ́dẹ yẹn kó wà àwọn náà máa ń pè ní standby tó bá gbọ́ hẹ́ẹ̀bì kan kó tó mọ àwọn kan ti kàn wọ́n lára gbogbo àwọn èèyàn tó wà káàkiri títí káwọn tó wà láàbúrò tí wọ́n bá gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ẹjọ́ bó la fẹ́ dé sí ẹ jẹ́ ká lárò jinlẹ̀ o àsìkò tá a máa ní àròjinlẹ̀ láwa yìí kì í ṣe àsìkò tá a máa tanra wa jẹ then bàbá Tinubu Ọlọ́run àtúbọ̀ ràn wọ́n lọ́wọ́ wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì ò lágbára Ọlọ́run bọ̀ tí wọ́n bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì báyá ọdún 3 náà ti lò ní báyá 2 náà ti lò ní kó tó palẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin
kán jẹ́ kí Yorùbá dá dúró mi ò pa á láṣẹ o mo fi ń sọ̀rọ̀ ni o because ṣé aláwọn karambà ni wọn kí ronú ọjọ́ ọ̀la o wọn ò dẹ̀ ní future wọn ò dẹ̀ lẹ́mí ìdáríjì wọn ò nẹ́ẹ̀mí ìdáríjì ẹ má yẹ ká máa tara wa jẹ ẹ má yẹ ká tara wa ẹ má yẹ ká sùn àsùnpìyè mọ́ Ọlọ́run ti ta wá jí báyìí àti jí báyìí ẹ má yẹ ká tó lọ fọnù burúkú kò wá mọ́ o ṣé ẹ rí gbogbo àwọn ọlọ́tẹ̀ yẹn wọ́n kéré tí ẹnu àwa tó bá ti kù ibà ti kù gbogbo àwọn ọlọ́tẹ̀ yẹn ó kéré ẹ mo fẹ́ bẹ àwọn tó wà lẹ́yìn odi tí wọ́n sọ pé I don't care àwa ni kán kí ẹ jù because gbogbo wọn ló ṣe investment sínú ilé ẹjọ́ tó bá ti gba gbogbo investment wọn tó ti jogún ẹbùn náà fẹ́ dé sí gbogbo làálàá wọn gbogbo ìdààmú wọn ṣé kò ti tán àwọn ọmọ yẹn tí wọ́n gbà lẹ́nu jẹ́ mẹ́ta bàbá yìí sọ̀rọ̀ wọ́n sọ wípé ẹ fún mi láàyè ẹ jẹ́ kí n lọ gbà wá tó ti rà àwọn kan tó ń bú wọn tí wọn bá pariwo síta àwọn ológun ò ní dìde gbogbo àwọn tó dìde ò ní dìde o iṣẹ́ ni bàbá yìí ṣe ẹ jẹ́ ká máa fi iṣẹ́ yìn wọ́n yín ní kéèyàn lè ṣe mí ni ẹ ṣeun gan tó bẹ yẹn sọ pé ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ owó àwọn èèyàn ti ń pè mí Yorùbáwùyí fẹ́ ra kíní kan fún Sunday Igboho àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣe ẹnìkan padà tún pè mí pé àwọn kan ní wọ́n ń gbowó pọ́n ní $1 million náà fẹ́ ra kíní kan wọ́n fẹ́ ra kíní kan èmi ò ní kẹ́ ẹ dáwó fẹ́ níbọ̀dì o èmi ò dẹ̀ ní kẹ́ má dáwó fẹ́ níbọ̀dì o bàbá mi èmi ò ní. tí a bá máa dáwó Yorùbáwùyí ẹ má bínú mo lè sọ yẹ ẹ̀yin gangan lẹni tá a trust. Bàbá mi akálòlò kí n máa ń rojọ́ Ọlọ́run mo ra akálòlò tèmi kan yàtọ̀ ni mi lè rojọ́ mi lè ṣe àní tàbí ṣùgbọ́n mi lè sọ ṣùgbọ́n gbogbo èyí tí ẹ ń fi òmìnira ilẹ̀ Yorùbá tẹ́ fi ń gba owó bàbá mi ẹdílẹ̀ kí wọ́n á sọ̀rọ̀ láàrin 1 minute sọ̀rọ̀ yẹn tó kí olóko jẹ́ tó bá wa dá sétò ẹ bá wa délẹ̀. ṣe rí ká má parọ́ ká sòótọ́ ọ̀rọ̀ akitiyan yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó ju in fact èmi gan tún máa ń wò pé báwo lẹ ṣe ń rest bí báyé iṣẹ́ tẹ́ ń ṣe amọ̀ bí iṣẹ́ ṣe ń lọ nílùú yìí tó ẹni bá ní orí akitiyan bí eléyìí gbogbo nǹkan tó lè ẹ̀yin náà kò sọ́mọ yín nínú àwọn tó wà nílé lọ́wọ́lọ́wọ́ yìí. ọmọ mi wà bíbí ọkọ mi wà níbí. mo ti gbọ́ mo ríṣẹ́ tẹ́ ń ṣe àwọn èèyàn tó ń tọ̀ sí wọ́n mọṣẹ́ tẹ́ ń ṣe dákẹ́ ẹ̀sùn o so gbogbo ibi tó ti lè dáa tá a bá ní standby ṣe rí àwọn standby security tí wọ́n sọ yìí wọ́n lè tó bá wà ní Ògùn bá wà mẹ́ tí Ọ̀yọ́ bá wà mẹ́ tó bá gbọ́ pé kidnapping kan dún níbikíbi Togun Èkìtì ní o kíní kan wọ́n máa parapọ̀ ni wọ́n á lọ sílùú yẹ ilẹ̀ Yorùbá ìsìn ilẹ̀ Yorùbá ẹ ti gẹ́ẹ̀tì òwe mi bẹ́ẹ̀ Ìbàdàn ló ti ń ṣẹlẹ̀ ní o bẹ́ẹ̀ Èkó ló ká parapọ̀ Èkó ló ti ṣẹlẹ̀ ní o Ìlọrin ní o gbogbo àwọn tó bá wà káàkiri lóògùn state ní Ọ̀yọ́ state gbogbo wọn máa kóra wọn jọ wọ́n tún gbàbẹ̀ lọ sábà ti secure ilẹ̀ Yorùbá ẹ wò style by style àti ìgbàlẹ̀ Yorùbá nìyẹn o ẹ má ọ̀rọ̀ pọ̀ nù ẹ jẹ́ kí n lọ́ra tó fi ilé tó kù máa tún máa pè é. olóko jẹ́ please give me 1 minute gbogbo ẹ tẹ́ ń gbowó nínú òmìnira tẹ́ ń kówó yẹn sápò ara yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run èèyàn ní gba owó ẹkún kó fi ra jẹ̀rín o àwọn tí wọ́n ń fún yín lówó iṣẹ́ ìlú òyìnbó easy o iṣẹ́ ìlú òyìnbó kò easy rárá kò kí ń ṣe nǹkan tó easy rárá tó ń bá wa ń dáwó afẹ́ra gbá afẹ́ra wo afẹ́ra kòkó bá ṣàṣọ afẹ́ra mú afẹ́ra ètè afẹ́ra gbá afẹ́ tẹ̀ ń gbó lọ́wọ́ àwọn èèyàn mo fẹ́ sọ negative ọ̀rọ̀ sí yín ṣùgbọ́n ìhò ní gba owó ẹkún kó fi ra jẹ̀rín olóko jẹ́ sọ̀rọ̀. ẹnìkan tí mo fẹ́ sọ wọ́n Yorùbáwùyí ni pé ṣé rí tọrọ tí bàbá wa Àdàmú àti ìdíbítẹ̀ sọ yẹn ṣé rí pílánì tí wọ́n ní fún wa gangan tó ní fúnlẹ̀ Yorùbá gangan ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti gbà wọ́n ti pílánì láti gba Buhari ipe tí kíní bá máa ṣẹlẹ̀ ó mọ̀ rẹ̀ kẹ́mu gbogbo nǹkan tó ń ṣe tó ń tò láti lẹ̀ ní pé tí bàbá bá ti lè wá sílẹ̀ Yorùbá mọ́ jẹ́ pé wọn ò lè ní páwà kankan mọ́ wọn ò ní páwà kankan mọ́ irú kan báyìí bá ti ṣẹlẹ̀ nǹkan tí wọ́n bá ń gbé wọn sí nígbòkè o iye báyìí láwọn fẹ́ gbà
torí ẹni jẹ́ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn ní ìtọ́jú ìtọ́jú OPC bóyá bí 2020 kìíní kan lẹ̀ lómi ìtọ́jú OPC tó wá sọ̀rọ̀ ní ìsìn ṣé ibi tó fẹ́ gbé wọn sí gbogbo ó ti plan ẹ̀ lẹ̀ gbogbo plan yẹn ló bàjẹ́ lójijì lẹ́ẹ̀kan náà. oyin bẹ́ẹ̀ ni wọ́n pé wọn ò lè jọ rẹ́ gbogbo plan yẹn ló ti plan ẹ̀ lẹ̀ ó ti plan gbogbo ẹ̀ lẹ̀ pé ẹ má wọrí kìíní ó ṣe ń bọ̀ ó máa padà ẹni tó fẹ́ bá wa ẹ ti ó máa padà wá bẹ́ẹ̀ ó máa padà ọ̀rọ̀ aláàlú máa padà sí. ẹ kò ṣe máa gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ níjẹ tàbí jẹ tó ń ṣàdúrà lọ ó sọ pọ́ǹtì kan tí mo dì mú bẹ́ẹ̀. ó ní gbogbo kìíní òun ti rí òun dẹ̀ mọ̀ pé ó jẹ́ kó padà bó bá lọ sókè ó ṣe padà bọ̀ wálẹ̀ náà ni gbogbo plan yẹn kò wá sí mọ́. oyin rẹ̀ ni ti plan yẹn gbogbo ló ti plan lẹ̀ fúnlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí ìjọ ọmọ Yorùbá tó ti sùn nìyẹn ó ti plan kíní ẹlẹ̀ fún wọn. oyin rẹ̀ ni ti ṣé gbogbo tí tọkọ̀ mú àtàmọ́ máa ta mọ̀ pé ẹ kíní kò sẹ́yìn bó ṣe wà àwọn àti ó ti mọ̀ pé àwọn àti Tinubu àwọn òjò rẹ̀ ó ní òtún bá dẹ̀ ti di president tí ẹ̀kọ́ báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bó ṣe lè jẹ́ tó ti ń kọ lẹ́tà káàkiri yẹn ẹ̀wọ̀n kọ́ lẹ́tà ìpò ló kọ́ lẹ́tà ó ti mọ̀ pé tí ó bá ti sí pé wọ́n máa padà wọ́n dé gbogbo dábìsọ pé inú àwọn tó pa Bọ́lá Ìgè kíní kan Sunday Igboho wà níbẹ̀ ọwọ́ ọmọ yẹn ẹ jẹ́ ká gbà díẹ̀ gbogbo nǹkan yẹn ó ti plan yẹn lẹ́ẹ̀kan ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ìdálọ Ọlọ́run ó jẹ́ ìdálọ lórí ọ̀rọ̀ yẹn ó yẹ bẹ́ẹ̀ ni sì owó yẹn kan kò yí kó ṣe kó nǹkan ṣe wà yẹn gbogbo tó ṣe yẹn ó ti mọ̀ pé kò sí ìkọ̀kan fóun mọ́ òun kan ti mọ̀ pé yìí òun gan ibi tí wọ́n gbóhùn sí gbogbo tẹ́rìsì ni pé wọ́n lọ fẹ́yàn kan ní pé tó o bá ń dalẹ̀ tó o bá ní pé èèyàn kan ò yẹ tó o bá wà lábẹ́ òye Ọlọ́run ó rí ẹ. ẹni tó dalẹ̀ ò ní dalẹ̀. o kàn ṣe pamọ́ díẹ̀díẹ̀ torí tó bóyá o ṣe ń dalẹ̀ yẹn tó o gbé yẹn òun ṣàṣepé tó bá yá tó bá máa jẹ jáde kò sẹ́nìkan tó ń sàṣì ẹ máa rí pé tó bá yá táwọn kọ́kọ́ má bẹ̀rẹ̀ sí kí nìyí bí àṣàṣì ló máa rí pé wọ́n ṣàṣeyàn kan kò ṣàṣàṣì o. because èmi gan wo kíní ọ̀rọ̀ Gani Adams lẹ́nu tó mẹ́ta yìí ìyá mi sọ pé it's over ó dẹ̀ pé ọ̀rọ̀ Gani Adams lẹ́nu tó mẹ́ta yìí kò fẹ́ yé èèyàn mọ́ everybody kò ń bọ́ta everybody kò ń jáde fún gbogbo gbàsgbàsgbà I don't get it èèyàn kan ló ń bájà igba èèyàn ló ń jáde sí àwọn èèyàn ní jẹ́tán level ní Gani Adams wà ló ẹgbẹ́ sí jẹ́tán level ló wà báyìí wọ́n ní jẹ́tán level ló wà lọ́wọ́ yìí. Ìjọba Tinubu ló fẹ́ fi lè dúró ó ti mọ̀ pé nígbà tí bàbá ti wà lẹ́yìn odi tí wọ́n ti gbé kinní lé wọn ló ṣe wọn gbogbo nǹkan tó ń wà. so kò rò bóyá olóyè lè wọ Nàìjíríà mọ́ is that what you are saying. o lè mọ̀ ó ti mọ̀ pé wọ́n lè gbóyà wọ́n lè wọ Nàìjíríà mọ́. ó wá fẹ́ bí ìlú Tinubu gangan ló fẹ́ pèsè ló fẹ́ bí. Tinubu ló fẹ́ bíìlì àbí bẹ̀tẹ̀ Ọlọ́run àti Tinubu páwọn ò kí ń ṣe ọ̀rẹ́. wọn ò jọ ń ṣe ọmọ pé tí bàbá yìí ṣẹlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá nìsí táwọn ọba gbogbo àwọn ọba tó lọ bá tí wọ́n ti ń ṣe kinní yẹn tó bá ti lọ bá pẹ́ ẹ jẹ́ ká gbé kinní fún bàbá yìí ẹ jẹ́ ká gbé kinní fún bàbá yìí wọ́n máa ní ẹ káwọn yanjú nǹkan tó wà láàárín àwọn. ó ti gbogbo ẹ̀ ló ti ní gbogbo kinní tó ń lò gbogbo sáyé tó ń lò yìí ó ti wà lẹ̀ ó ti plan ó ti yá máàpù yẹn lẹ̀ wọ́n máàpù yẹn bàjẹ́ lójijì. Kó ọ̀pọ̀ ní sẹ́kùn máa tó ń tẹ̀lé gbogbo àwọn tó ń tẹ̀lé ní ìsìn tán lẹ́yìn kíní kan tẹ́ mọ́ ẹ̀rọ ní ẹni tẹ́ OPC mélòó lẹ́yìn tó gbádùn àwọn tó mú gbogbo kí lábẹ́ tẹ́ lábẹ́ kúkà. Gbogbo ó ti wò pé tí Tinubu tó máa ti sọ̀rọ̀ pé wọ́n kàn gbé páwà kan lóhun lọ́wọ́ ni páwà yẹn gangan ló ń retí. Gbogbo nǹkan tó jẹ́ rí ẹni tẹ́ nígbà tó máa tó gbọ́ ọ̀tọ̀ ń jẹ́ tẹ́ lọ́wọ́ òun fi ń dùn mí mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ òun fi ń dùn mí mọ́ ṣùgbọ́n Tinubu tẹ̀lé ó ti bàbá wíyè gidi gan ni kó dẹ́ mọ̀ pé bàbá sílẹ̀ jàmà ọpọlọ àwọn yẹn gbà bí. Gbogbo tó ń lò pé ó gba 50 million ó gba kíni fún mọ̀kú tó ṣe sọ ní bọ́ọ̀dù tí ẹ jáde yẹn bọ́ọ̀dù nìkan náà ló jáde tẹ́nìkan sọ pé ó lọ Tinubu àwọn ọjọ́ lọ mo mọ̀ pé àwọn Gani Adams náà ló ṣe lọ́sẹ̀ bọ́ọ̀dù tiẹ̀
tí wọ́n gbé síta mo gbọ́gbọ́ ní òtí ẹ bóyá bí ẹ̀kọ́ tí mo gbọ́ràn mi kẹ́lómi náà tó kò jẹun lọ ní àwọn ọjọ́ lọ́gbà kíní kan àwọn ọ̀gá náà gbogbo kíní yẹn lọ́ ti jọ ń plan. bẹ́ẹ̀ kí ló dé tó máa ń parọ́ mọ́yàn kí tó máa ń parọ́ mọ́yàn ẹgbẹ́ Sunday Igboho wọn náà ló pa kí lórúkọ ẹ̀ Bọ́lá Ìgè wọn ní Tinubu fún lówó bàbá kan náà tún bọ́ta àǹsẹ̀ wọn tó pé Tinubu fún ní SUV ṣé Yorùbá kan gbọdọ̀ dórí àléfà ṣé ní èmi gbogbo nǹkan ló lè ṣe tó bá ti parọ́ ọmọ èyí kìíyàn máa pa irọ́ tó bá parọ́ lẹ̀ fún mi lẹ́ẹ̀kan báyìí gbogbo tó bá fẹ́ sọ irọ́ ni. nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹni pé ó ti mọ̀ pé ẹnìkan péré tó lè fèsì ọmọ Yorùbá tó lè fèsì àwọn òwìyí tó ń dà wà láàmú òun ni bàbá Sunday Igboho. Ó ti mọ̀ táwọn tó kù yẹn dẹ̀rẹ̀ bóyá tó káwọn lágbára tó bàbá lè máa sọ pé alágbára kan lè wà pé wọn ò lè jáde ló ṣe wọn. Ó dẹ̀ ti mọ̀ pé bàbá ti wà nílò ti pẹ́ nìkan tó lórúkọ jù tó kọ yẹn dẹ̀rẹ̀ tó mì tìtì. Dípò òun nìkan ṣùgbọ́n tẹ́ni tó bá ti lè ṣe kínní òjò sẹ́lòmí mọ̀ pé tó gbogbo àwọn tó jẹ́ kùnà bàbá kú jẹjẹ tó ń tẹ̀lé lẹ́yìn yẹn tó bá ti fi ṣéǹjì kan dín wọn lẹ́nu bóyá ó ti fún wọn bóyá bíi 500,000 200,000 kan tó ti fi dín wọn lórí ẹ̀dínkù gidi lọ́wọ́ bàbá lókè tó ti fi dín wọn lẹ́nu àmọ́ káwọn èèyàn lè sàn kankan mọ́. àwọn èèyàn lè sọ anything ẹ bá wa like ètò yìí ẹ má wo oṣù yìí lásán ẹ bá wa kọ kọ́mẹ̀ntì yìí sí kọ́mẹ̀ntì ẹ bá wa like ètò yìí ọ̀rọ̀ ń bọ́ abẹ́ẹ̀pọ̀lọ̀ yẹn ń bọ́ bí ọ̀wàrà òjò ni. People are saying it is over for him. Ó dàbí pé release Sunday Igboho ló fọ́ ogbó ẹ̀ lójú. Àbí kí lẹ rò? Ó dàbí àdìmídìí àwọn òpó dàpẹ́ Tinubu fún ara ẹ̀ ó mọ̀ release Sunday Igboho because Tinubu gan-an ṣèyàn tó dá òun gan-an ṣe kúre bóyá irọ́ tí wọ́n ti pamọ́ Tinubu pẹ̀lú Sunday Igboho ló jẹ́ kí Tinubu wá release Sunday Igboho tó èmi náà lè ṣe tí Tinubu ṣe yẹn o èmi náà ò náìsí o ó parọ́ mọ́ mi síbẹ̀ pẹ́ nìyẹn lè tákù ẹ̀ Ògún gbọ́ tí bá ti release ẹ̀ kó ní mo kù díẹ̀ tí ò bá ti bàbá mi ẹni sùn ó parọ́ mọ́ mi pẹ̀lú èèyàn kan mo lọ kẹ́ni yẹn lè takú ẹ̀ ẹni lè wà lẹ́yìn odi Ògún gbọ́ tí màá ti release ẹ̀ sọ pé mi ìjáyé la gbé mọ̀ sọ pé mo ti ń jẹ́ orúkọ mi mo wá release ẹ̀ tí ẹ máa ta mo máa tún back ẹ̀ up màá dúró tìbí kéènì mo bí nípa nǹkan tí Tinubu ṣe nìyẹn orúkọ díẹ̀ ní sùn abẹ́ bá gbóǹsókè Abẹ́òkìtì ti lọ sùn Abẹ́òkìtì ń lọ tí ì sùn máa wà ní on lọ Kwara lọ́la ẹ bá gbóǹsókè. yàrá ìkejì àfàjà ni. Abẹ́òkìtì ò sí tòsí. ẹ kó ètò ọdún onídùúmọ̀ ara àtàlálẹ̀ ní padà lẹ́yìn. àṣẹ. ẹ fún bí 4-5 minutes ẹjọ́ ó sì yà má tún yẹn nọ́mbà 1 bẹ́ẹ̀ nǹkan gbé kí n gbé olóyè débẹ̀ nọ́mbà 1 bẹ́ẹ̀ ni pé ẹni bínú ẹ Sunday ọmọ Adéyẹmọ èyí rókú síbi àtijẹ èyí pọnmi síbi àtimú èyí mọ̀ ọ̀nà tó máa gbà. tó bá pọn mi síbi àtìmú èyí mọ̀ ọ̀nà tó máa gbà. àgbo Sunday Adéyẹmọ Adéníyì ló máa dátì ẹ̀yin gbẹ̀yìn o ẹ̀yin ọ̀tá. àgbo Adéyẹmọ Adéníyì ló máa dátì ẹ̀yin gbẹ̀yìn o. ẹ bá sá ẹ bá ti kó sómi ṣá ẹ dúró ń bẹ̀ kò fẹ́ lomi wà ìyẹn lọ bẹ́ẹ̀. yẹ́rí ọ̀la tó ń lọ lágbára tọ́lọ́run ayúlá ayúbọ̀ lọ́la lọ́mọ lọ lágbára tọ́lọ́run lọ́wọ́ ń yẹnu gbogbo àwọn alálẹ̀ Yorùbá ẹ dìde Ṣàngó ẹ dìde Ọ̀rúnmìlà ẹ dìde Ògún ẹ dìde Ọya ẹ dìde bàbá Awólọ́wọ̀ ẹ dìde bàbá ń bọ̀ iná bínú ìyá Ìgbòho ẹ dìde ìyá Kóìkí ẹ dìde lọ́yà Fáṣàkín ẹ dìde gbogbo iná ti da ẹ ti di alálẹ̀ Yorùbá ẹ dìde iṣẹ́ tẹ gbélé lọ́wọ́ iṣẹ́ tẹ gbélé wọn lọ́wọ́ òun náà lọ sí lọ́la ayé bọ̀ lọ́wọ́ dẹ̀ ń lọ ló máa yẹnu lágbára tọ́lọ́run ẹ̀kọ́ kan kò ń kọ́ òkú lẹ́sẹ̀ wọ́n á lọ láyọ̀ wọ́n á bọ̀ láyọ̀ láṣẹ ti Èdùmàrè àdúrà kékeré tí mo ní fún wọn nìyẹn àwọn alálẹ̀ tẹ̀ tí wọ́n ti fàṣẹ sí láṣẹ ti Èdùmàrè and Yorùbáwùyí ọ̀rọ̀ náà tún kàn yín because
ẹ máa ń jọ wá pé ṣé kán parí ìjà Ìgbòho èmi kọ́ ni mo sọ bàbá wa kan náà pè mí wọ́n pè mí lọ́sàn-án. because ẹni bá fa ẹni mo ti gbọ́ òkè tó bá tẹ̀ ṣe yìí because at least ó máa ń lọ dáadáa lórí ètò yìí. Anybody tó bá ń sọrú ọ̀rọ̀ yẹn kó kọ́kọ́ fi píìnì kó fi gúnra ẹ̀ wò kó fi abẹ́rẹ́ gúnra ẹ̀ wò kó tó fi gún èèyàn. And then Ìgbòho ò bá anybody jà Ìgbòho ò bá anybody jà àwọn náà ẹ̀jẹ̀ àti ìgbọ́dẹ̀nu Ìgbòho pé àwọn kan fẹ̀ káwọn àwọn kan tó ń sọ̀rọ̀ bí òwe bẹ́ẹ̀ wọ́n yìí ń bẹ̀rù Ìgbòho nínú ọ̀tí lè sọ síta níbi tọ́lọ́run tó gbé agbára ẹ̀ fún Ìgbòho tó gbé fún. Tó bá mọ̀ pé òun lọ ń sọ gbélé tọkàn àyíká tọkàn ẹni tó ń lọ straight tó kàn bẹ́ǹdì tó ń rìn bí snake yẹn kó lọ straight kó sojú abẹ ní kò rí bẹ́ẹ̀ ọmọ gidi original confam Yorùbá máa ń sojú abẹ ní kò ní. Àwọn àpẹẹrẹ kan ti ń wà káàárí bẹ́ẹ̀ akọ̀ ń fojú fò bẹ́ẹ̀ alálẹ̀ tó ti dìde wọ́n ti gbéṣẹ́ yìí lọ́wọ́ yìí ìṣírí ọ̀dàlẹ̀ máa kú. Èmi ò ròbí sẹ́ni ọ̀kan bẹ̀ àwọn alálẹ̀ tó tẹ̀lé yẹn tó ń dẹ̀ rí gbogbo ẹ̀ tí ń lọ àṣírí wọn á tú tèmi ò dún ẹ lọ. And then lórí Gani Adams pé sọ́ngbà kan Yorùbá wuyì bóyá ì máa ṣe bóyá 5 minutes àbí kíní kẹrí gbogbo ìlú ló ní abọ́ rẹ̀ tó ń bọ̀ nǹkan wọn nílùú wọn. Wọ́n dẹ̀ sọ pé Ilé-Ifẹ̀ wọ́n ní kò sọjọ́ kan tó máa bọ̀ wọ́n ní ọjọ́ kan náà tí ń fi kíní kan lọ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ní àwọn ìjẹ Yorùbá kankan náà ń ṣe ètùtù títí wọn. Ológun la pè yín a sọ pé ẹ̀yin ni bóyá ilẹ̀ máa bọ ilẹ̀ kan ẹbọ kún ẹbọ ya ẹbọ lógbò ẹbàjà kò tọ́ sí yín kí àwọn ọba Yorùbá káwọn ọba Yorùbá dìde gbogbo kìíní ọ̀hún láti restrict ẹ̀ kò sáyè ẹ̀ mọ́ kọ́ máa fún wa ní èèwọ̀ jẹ kọ́ máa fún oúnjẹ tó ń ṣe tiwa kọ́ máa gbé fún wa oníkálùkù ló nílùú oníkálùkù ló ń ṣe bó ẹ̀ ọ̀n ṣe ọdún igun wọn ọ̀n ṣe nílùú ọ̀n ṣe ń bù yín ọ̀n ṣe ń bù yín àní ìdẹ́nìkan kó sọ pé òun bọ̀ nǹkan kan kì í ṣe kó lọ máa aṣọ fún tó wọ̀ bóyá ó fẹ́ di lékelèké ni kó lọ ó lè máa ṣe nínú bí ẹ̀. Gẹ́gẹ́ tí ń sì gbogbo kí ni it's very very important wọ́n dẹ̀ sọ pé tí ìlú bá dẹ̀ ti ń dín tó ti ń dúró kógbákógbá báwọn ń sọ ó ti fẹ́ ya ni. Gẹ́gẹ́ tí ń sì àmẹ́ńtọ́lọ́ ń gbọ́ tẹ́lẹ̀dùmarè àtàlálẹ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ń sì òòṣà kan náà ní ẹgbàgbé ẹ̀ òòṣà kan ní no-water pot condition anybody bá lè sọ òòṣà kan ní ẹgbàgbé bó ṣe ń lọ nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn o àná ṣẹ́rí dáàdì yín àwọn olódò òde yẹn ṣẹ́rí olódò òde yẹn àtẹ̀dí Tinubu mọ́ olódò òde yẹn ṣẹ́rí àmàtẹ́ sọ pé ọmọ ló sledgehammer yẹn olódò sledgehammer yẹn ní kẹ́ máa pè àfẹ́ Tinubu mọ́ because sledgehammer yẹn ó bàbá yẹn láì tiẹ̀ tán bá rí a kàn máa fi rẹ́rìn pé ọlọ́màṣọ ọmọ ìdánmọ̀ burúkú tó pè lọ́mọ ó dẹ̀ ńlá orúkọ yẹn orúkọ bẹ́ẹ̀ ní Tinubu máa ń gbádùn ó máa ń ṣe débẹ̀ gan. Bàbá mi ọmọ lọ́dọ̀ sledgehammer. Ìtẹ́lí yìí nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń gbé débẹ̀ ẹgbẹ́ tó wà sí báǹkì ẹgbẹ́ tó báǹkì tó rí ẹ̀ máa ń wú. Orúkọ ẹni sledgehammer yẹn ẹja kó máa mú lọ́wọ́ kó máa là mọ́ ọ lórí pẹ̀pẹ̀pẹ̀ ká máa fi débi tá à ń lọ Yorùbá nation no going back ire òyà mi àmọ́ abẹ́ tó lọ. So bí Gani Adams ṣe ń lọ bọ àwọn kan káàkiri ilẹ̀ Yorùbá yẹn nígbàgbọ́ pé ó lọ ń bọ kí ilẹ̀ Yorùbá lè bá a. Èèwọ̀ ni jẹ́ ara ọ̀tán kankan tí Abíọ́lá lọ bọ ó lọ Òkun lọ bọ̀ sà. Àwọn gbogbo àwọn ààrẹ ọ̀nà kakanfò tó ti jẹ tó ti lọ bọ nǹkan bẹ́ẹ̀ yẹn. Nígbà tẹ́nìkan sọ̀rọ̀ because gbogbo kíni this is not hatred kì í ṣe pé bóyá ayé èèyàn. Kóníkálùkù lo critical thinking kìíní àròjinlẹ̀ ni. Ilé-Ifẹ̀ nígbà tó máa kọ́ sọ wọ́n ní àwọn ààrẹ ọ̀nà kakanfò mélòó ló ń wọṣọ funfun tó ń gbọ̀pá lọ́wọ́. Àwọn èèyàn dẹ̀ tó wá sọ pé nílẹ̀ Yorùbá nílẹ̀ òkè Ifẹ̀ káàrọ̀ jíwa ọba mélòó ló ń lo aṣọ funfun tó dẹ̀ ń gbọ̀pá lọ́wọ́. Ọ̀pá yìí náà ni. Ọ̀pá náà wọ̀tá. Ọ̀pá náà wọ̀tá. Ìrẹ̀jà sí báyìí. Ẹ̀gẹ́dì àwọn Ilé-Ifẹ̀ dẹ̀ ní wọ́n tẹ̀ sọ pé bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì náà fi náà ṣe bọ́ọ̀lù àbáwọn ìjọ kan ní kí n bọ̀ nǹkan lè jẹ́ pé ìwọ́n sì nǹkan tó ń gbé fún ẹ tó kọ̀ ló ń ṣe jagunjagun yẹn náà. Ká máa sọ pé olóyè Sunday Igboho sì kó máa sọ pé òun lọ sígbó òun lọ sọ́fà òun lọ ń bọ̀ Ṣàngó òun lọ ń bọ̀ kínní ẹ̀sà ọ̀nà kan. ẹbọ rírú náà wọta. Nǹkan kan wà ń bẹ̀ sí Yorùbá wuyì àròjinlẹ̀ ní kínní
káwọn ọmọ Yorùbá. ọdún àwọn èèyàn support yín o àwọn èèyàn support yín comment section o. tó bá lè bá àwọn ọba Yorùbá sọ̀rọ̀ kọ́ restrict ẹ̀ Èkó kọ́ restrict ẹ̀ Ọ̀ṣun kọ́ restrict ẹ̀ Ògùn kọ́ restrict ẹ̀. káwọn àbọ̀dẹ̀ máa bọ́ tá a bá nílẹ̀ Yorùbá. ọ̀fẹ́ oníkálukú wọn ní balógun náà wọn ní àwọn olórí kíníkan olórí abọ́dé náà tí kò bá ṣẹlẹ̀ ń lò ó náà tó bá máa pè náà tó máa ṣe náà wáì tóun kàn ṣe gbogbo ẹ̀ wáì náà ta ló fi joyè yẹn pé wọ́n ní abọ́dé of Yorùbá land Ààrẹ Ọ̀nà Kakanfò náà pé fún ẹ̀ náà olórí jagunjagun náà pé fún ẹ̀ náà wáì tó máa dẹ̀ jẹ́ abọ́dé báwọn kan wà tó yẹ pé à ń fojú wò bẹ́ẹ̀ kí ni ẹ jẹ́ ń ṣe ìpalára fúnlẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí sì, I know what I'm talking about. It's not that I hate him, but òótọ́ ọ̀rọ̀ tó bá dójú ẹ̀ kéèyàn sọ, ló bá dẹ̀ ti sọ tó wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. This is not it. Òun náà go wherever you are. Conscience wọn máa sọ pé kéètò nǹkan tí mò ń ṣe iṣẹ́ ẹ̀tọ́ mi ni. Ṣé ẹ̀tọ́ mi ni? Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí sì, bóyá 5 minutes àbí 3 minutes kan pe viral káwọn ọba Yorùbá kan gbọ́. Eléyìí pé ọ̀rọ̀ ètò climate nǹkan yìí ọ̀fẹ́ abọ́ rẹ̀ ti wà ní ìwò ní náà kò sí ìlú tó ní ṣùgbọ́n ń wu ní gbogbo Yorùbá náà. Àbí kò sí. ẹ wá lọ bọ àwọn olójoojúmọ́. Kò sẹ́ni tó lè bọ́ rẹ̀ ń bẹ̀. Yorùbá ní gbogbo òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. This is not like their hatred, this reality. Àlọ́wọ̀ tẹ̀ ń sọ àwọn èèyàn ń support ẹ̀. Ẹjọ́ ẹja gbé jáde owó ẹ̀ kí ni èsì kò tẹ̀lé bẹ́ẹ̀ tó tó. Ká gbé bẹ̀rẹ̀ jáde ẹ jẹ́ kí n kọ́ bàbá wa ẹ̀mọ̀ kan máa fún yín ní 2 minutes ẹ bá mi tún bẹ̀rẹ̀ sọ jẹ́ 2 or 3 minutes ẹ bá mi tún bẹ̀rẹ̀ sọ so màá kọ́ kalẹ̀ sí màá wá gbé jáde màá gbé jáde. Tó bá ti yá ẹ sọ fún mi pé ó ti yá màá. Ó yá ẹ go ahead. Ok mo kí gbogbo ọba Yorùbá gbogbo ládíládé mo kí yín o kábíyèsí o ọmọdé kí gbogbo ẹ̀yin ní abọ́dẹ ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá mo kí yín o ilẹ̀ Yorùbá jù wá kò ní gbọ̀dálẹ̀ o. Nǹkan kan wà tí ó mú mi lọ́kàn nípa nǹkan tí Ìbà Gani Adams wọ́n ṣe nílẹ̀ Yorùbá. Eléyìí sọ pé bóyá èèyàn ń dìtẹ̀ èèyàn àbí èèyàn ń bínú èèyàn bẹ́ẹ̀ ojú ọmọ ọ̀rọ̀ ṣùnùkùn lẹ́yìn àgbàlagbà Yorùbá ṣe sọ wọn lójú ṣùnùkùn la fi ń wò. Ààrẹ Ọ̀nà Kakanfò oyè jagunjagun ni nílẹ̀ Yorùbá wọn yìí sọ bí Aláàfin ẹ̀wọ̀n ṣe fi wọ́n jẹ nílẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ nínú kíní kan wá sí mi lọ́kàn pé wáì tó yẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ló máa ṣe gbogbo pé wọ́n ń bọ nǹkan nílẹ̀ Yorùbá wọ́n ń bọ Ọ̀ṣun àbọ̀ ń bọ ọlọ́mbọ̀ gúnbì kan àbọ̀ ńlọ́mbọ̀ ya àbọ̀ ńlọ́mbọ̀ lókun bì kan gbogbo kíní for me mi rò bóyá ọ̀tọ̀ sí wọn. And then ní bóyá ní ìbẹ̀rẹ̀ ọdún àbí last year wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá wa Ọ̀jájá Ọ̀nà Ifẹ̀ tó ń sọ pé àwọn fẹ́ fún wọn lọ́wọ́ bẹ̀tí ní ìdẹ̀mọ̀ bóyá kábíyèsí Ọ̀nà Ifẹ̀ náà kù wọn pé bóyá wọ́n ti ń ro wọn kan bá wọn gbé sókè èkó yé mi èmi kàn ń béèrè ní o bọ́pọ̀lọ́ ti tèmi ṣe rí òun lèmi ṣe ń sọ̀rọ̀ yìí kí ni a fẹ́ jẹ́ kí ẹ̀yin bàbá wa ẹ̀yin kábíyèsí wa ńlẹ̀ Yorùbá ẹ bá a fojú wo gbogbo ẹ̀yin ọba Yorùbá mo nígbàgbọ́ pé ìlú kọ̀ọ̀kan ló ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ fún àwọn nǹkan àwọn ẹni tó máa pè tó máa lọ ṣe kínní wíṣà ìpín kò dẹ̀ tọ́ sí wọn láti ṣe oyè jagunjagun ó yàtọ̀ sí àkọ́kọ́ rẹ̀ ẹ ṣé o bàbá mi kábíyèsí o tàbí pẹ́ lórí o kí bàbá o pẹ́ lẹ́sẹ̀ o Yorùbá nation Ọlọ́run àgbà fún wa ẹ ṣé o. Ẹ dẹ̀ sọ wípé bí Ìbà Gani Adams ṣe lọ bọ àwọn òòṣà ilẹ̀ Yorùbá wípé ẹ̀ṣọ́ wípé kì í jẹ́ pé wọ́n lọ fún wọn léèwọ̀ jẹ. Òun náà mo sọ pé kì í ṣe ẹ̀tọ́ wọn jagunjagun ó yàtọ̀ sí abọ́ rẹ̀. Abọ́ rẹ̀ ok. Jagunjagun ó yàtọ̀ sí abọ́ rẹ̀ tó bá dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ kó má jẹ́ pé wọ́n ti fẹ́ máa gbé nǹkan àti gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láti bí ọdún mélòó kan sẹ́yìn òun ṣẹlẹ̀ nǹkan tí èmi rí ń bẹ̀ nìyẹn ó máa yẹ pé bóyá ìwọ ọdún gbogbo nǹkan tó ń ṣe ẹ̀kọ́ tí nǹkan ò bá dẹ̀ ti tọ́ sí èèyàn tó bá ti tọ́ sí èèyàn tó bá dẹ̀ ń ṣe kò lè bójú mu. ẹni tó bá mojú òògùn ló máa ń pa bí rè. ló ń fẹ́ dáàsì ìyá mi á dà fún yín.
nǹkan tí tèmi rí ń bẹ̀ nìyẹn mo ń gbọ́ yín. mo ń bèèrè lọ́wọ́ àwọn Yorùbá ni pé ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ṣó mú yẹ́ẹ̀sì pípa abọ́rẹ̀ ọ̀tọ̀ jagunjagun ọ̀tọ̀ táìmù tó fi ń lọ bọ́ kíní kiri yẹn wọ́n bá wa fi wọ́n critical thinking ni critical thinking ni that's it àròjinlẹ̀ ńlá ni nǹkan tèmi mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe ìyá mi mo dúpẹ́ gan. àwọn tó wà lórí ètò ẹ bá wa dá sí ẹ ṣeun gan ẹ tẹ́ bá ń wo ètò yìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa fi opinion yín sí comment section tẹ́ bá ti share kí àwọn èèyàn náà lè bá wa wo pé ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ wípé ọ̀tọ̀ ní abọ́ rẹ̀ ọ̀tọ̀ ní jagunjagun abọ́ rẹ̀ ló máa ń bọ àwọn nǹkan nílẹ̀ Yorùbá ló bá dẹ̀ mojú Ògún ló máa ń pa bìnírè ẹni tí nǹkan bá tọ́ sí ló máa ń ṣe é bàbá wa yìí sọ pé kí wọ́n lọ fún wọn ní èèwọ̀ jẹ gbídọ̀ pé àṣìbí Yorùbá ni Gani Adams ó ṣe máa lọ fún àwọn òṣàlẹ̀ Yorùbá léèwọ̀ jẹ àwọn kan ní Nupe ló ti wá àwọn kan ní Tápà ló ti wá àwọn kan ní Bárùbá ló ti wá àwọn kan ní Fúlàní ni my question is ó gbógun ti Sunday Igboho à ń pariwo wọ́n níbẹ̀ ló ṣe gbógun ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà dẹ̀nà ọmọ ọkùnrin náà bọ̀ta ó ní sọ pé àwọn ọmọ Yorùbá Tinubu ṣe the first original ti not compromise tàbí àwọn ọkọ ipò jẹ president Nàìjíríà tí ò jẹ pé wọ́n sọ pé ìdajì Ìgbò ìdajì Yorùbá náà ní Tinubu first original ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí Fúlàní máa wá lọlé pọ́n fẹ́ lọ pa tí wọn ò rí pa òun náà ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wáyé tí Gani Adams wá jẹ́ ọ̀tá fún àwọn méjèèjì he was even saying it pé wọn àti Sunday wọn àti tó wà lórí oyè yẹn ẹni tó wà lórí oyè nísìn àwọn ògbà tara àwọn òkè ń ṣọ̀rẹ́ ara àwọn this is the man that supported Jonathan tó gbowó pipeline that same man why against Sunday Igboho sí ìmọ̀ràn tèmi sí Gani Adams gẹ́gẹ́ báwọn ènìyàn sọ pé ó ti jẹ́ tán wọ́n ní jẹ́ tán level ló wà báyìí sí ó ní pé gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń bá jà ẹ̀ ń bá èèyàn ẹyọ̀kan jà Sunday Igboho èèyàn 1000 èèyàn 2000 tí wọ́n ti ẹ̀rí Sunday Igboho rí wọ́n wá ń jáde fún yín wọ́n wá ń gbá yín gbàsgbòsgbòsgbòsgbòs wọ́n wá ń gbàsgbòsí lórí íńtánẹ́ẹ̀tì ó lágbára ò Yorùbá Wuyì lórúkọ tèmi olórúkọ jíṣẹ́ fẹ́ dá sí mi ẹ bá wa lo 2 minutes péré. ẹ wo pẹ̀lú nǹkan àwọn asọ́nbẹ̀ ni pé kò sí nǹkan tí yàn ṣe láyé. Authentic, thank you for the gift. ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó ti lọ lọ́n sunkún ẹ mọyì ẹ̀mí tó sọnù. ẹ mọyì ẹ̀mí tó sọnù nípa ayé mi ò ju ẹ̀wọ̀ ojú mi lọ lọ́mọ Yorùbá tó lọ ń gbà ẹ́. ṣé rí gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ń ṣe kó má ṣe tó bá ṣe ń ṣe lẹ́nu ìtàn wo ló fẹ́ filẹ̀ fúnra ẹ̀ kí ni ìtàn ẹ tó bá lọ tán kí ni ìtàn tó fẹ́ máa sọ nípa ẹ̀. gbogbo tá à ń kó gẹ́gẹ́ ẹgbọ́n nǹkan tí bàbá gan máa sọ ẹgbọ́n nù pọ́ǹtì tó máa sọ wọn láwọn délé ayé láwọn bímọ àwọn délé ayé láwọn fẹ́ yàwó táwọn bá lọ mélòó láwọn fẹ́ mú dání gbogbo nǹkan táwọn ní kò sí nǹkan kan kí ló wọ́n ní ṣùgbọ́n pé kí ló fẹ́ sọ nípa àwọn táwọn bá lọ tán. Kí ló fẹ́ sọ nípa tiẹ̀ kí ló fẹ́ sọ nípa tèmi gbogbo tá à ń gbé gẹ́gẹ́ tá à ń gbé kíní kiri kí ló fẹ́ sọ o wálé ayé o ti lówó o ti nípò o ti lówó kan kí ló tún wá ká ní ayé káyọ̀ sọ pé o fà wọn kan lẹ̀ kí ló dé tó wá lọ pé ọmọ tó ń bọ̀ lẹ́yìn kò gbọdọ̀ jù ẹ́ lọ. àbí àwọn Àmọ̀tẹ́kùn ṣáà ti wà before OPC ṣàmọ̀tẹ́kùn náà ń pè wọ́n jàre kí ló máa ń pè àwọn tó kọ́kọ́ wà nígbà yẹn before OPC àwọn tó ń jà fúnlẹ̀ Yorùbá àwọn kan náà jà Àgbẹ̀kọ̀yà àwọn kan ni wọ́n jagun Kírìjí àwọn kan ni wọ́n jagun Àgbẹ̀kọ̀yà àwọn kan náà jagbá àwọn kan náà jà kó tó di OPC dé àwọn ò ní ẹ má ṣàyé tí olúwa Ọlọ́run rí o. ẹni tẹ̀lé sọ yìí kò jẹ́ torí nǹkan kan kó wọ́n bá yín fa anything nǹkan tiẹ̀ dé kò sọ pé tipátipá ń pẹ́ òun ipò kan lòun fẹ́ lé onígbọ̀n kó òun náà má kó òun tán orúkọ tí ti wà nù tán kí ló wá dé kí ló dé. kò yé mi o.
àwọn ọmọ Yorùbá jẹ́ rí agbógbó àwọn tèmi tí ń wò tán sí ìṣèkínú ọ̀pọ̀lọpọ̀ wọn ó bá ti yóò sì máa padà yé wọn ẹ jẹ́ ká kọ́lẹ̀ lè ní àwọn tó máa yé tó bá ti yá ó máa yé wọn táwọn gan ṣe máa wò pé àwọn mọ̀ pé nǹkan báyìí ló wà ń bẹ̀ òun máa yọ pọ̀ olóòkọ díẹ̀ ṣe ẹ ká tún nǹkan tí lady yìí sọ ká gbọ́. In 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be. In 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my words. Lady in 2056. Oni ke lo ko orúkọ ko kalẹ̀ ke ko orúkọ ọ̀hún sí. Oni Yoruba language will go globally. The whole world will be speaking Yoruba. Mo wà ní school, no sọ pé dúdú máa jẹ president ní America. Tó kò sí bọ́n ìfẹ́ ṣe. Àwọn kan tẹ́kọ́ lọ́n fún wọn ní ẹ̀mí, I don't know bí ṣe fẹ́ put ẹ̀. Tó máa sọ pé nǹkan máa ṣẹlẹ̀. Mo wà ní teacher mi tó sọ, Mr. Shuaib lórúkọ ẹ̀. Ó ní art master wa rẹ̀ ní ó tún kọ́ ní mathematics but art ló good lé lórí. Mr. Shuaib. Mo wà ní secondary school. That was 80, was not 85, no 86, 1986. Olú sọ fún wa ńgbà yẹn pé dúdú máa jẹ president l'Amẹ́ríkà kò sí ọ̀dọ́ fi kún. Ọjọ́ tó máa àwọn tó kì í bìdì pé kí ni tó máa ní philosophy yẹn ni wọ́n. Obama lè jí padà jẹ president. Bẹ́ẹ̀ tí máa sọ fún lórí show yìí ti pẹ́ wípé àwọn kan máa ń sọ wípé Yorùbá will rule the world. Torí ẹ̀ ni àwọn Fúlàní ẹ̀ sì fẹ́ kó bo wa kúrò nílẹ̀. Kó wá claim identity wa. Wọ́n fi wa ní Abudu Ramonu, Abudu Sangodo, Abudu Kulikuli, Abudu Donkwa, Abudu everything. Àwọn ń jẹ́ Bọ́lájí, wọ́n ń jẹ́ Ọlánrewájú. Tó máa wá di pé wọ́n gbé kinní yẹn sí pé àsìkò tó tí Yorùbá fẹ́ máa rúlù ayé. Tó máa wá káwọn èèyàn jọ pé ẹ ká ṣe sẹ́ńsọ̀ ta ló ní ilẹ̀. Àṣà ẹ̀gbọ́n mi kan ó ní ìwọ ó gba àlejò mọ́dọ̀. Ilẹ̀ tó dẹ̀ ń gbé ẹ wá lọ sí court. Èmi mo nílẹ̀, ìwọ ló nílẹ̀, èmi mo nílẹ̀, ìwọ ló nílẹ̀. Wọ́n wá ní kẹ́ mú ìwé ilẹ̀ jáde. Ó ní àlejò tó gbà sọ́dọ̀ wá mú ìwé ilẹ̀ jáde. Ó wá ń ta ló ní ilẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Èmi náà wá ń bi ẹ̀yin olólùfẹ́ Yorùbáwùyí wípé ẹ gba àlejò sọ́dọ̀. Ilẹ̀ tẹ́yin ní ẹ̀ ṣe pépà ẹ̀. Ó wá dọ̀wọ́ court. Adájọ́ wá ní ẹ proof pé ta ló ní ilẹ̀. Ẹ̀yin sọ pé èmi mo nílẹ̀ o, ilẹ̀ bàbá mi ni o. Ṣùgbọ́n àlejò yẹn wá kó àwọn evidence C.of.O. Kíní kan certificate of ownership, ìwé ilẹ̀, oko gbẹ kalẹ̀, oko gbẹ everything jáde, ìwé survey, oko everything jáde. Ta ló ní ilẹ̀? Ẹ tó kówé jáde ló ní ilẹ̀. Pẹ́pẹ́ tó kówé jáde ló ní ilẹ̀. Tó bá di wípé wọ́n ní ilẹ̀ Yorùbá, a fẹ́ máa sọ nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Táwọn akílẹ̀ pàwọn là ní ilẹ̀ Yorùbá. Tó bá dìgbà tí Yorùbá fẹ́ máa rúlù ayé, because ó máa come to pass. Yorùbá máa rúlù ayé o. Ìdí ẹ̀ láìkí ẹ o, láìkí ẹ o. Àwọn àti funfun o, àti dúdú o, àti aláwọ̀, everybody máa padà wá sílẹ̀ Yorùbá. Wọ́n máa gba físà, wọ́n máa wá ṣọmọ ọ̀dọ̀ nílẹ̀ Yorùbá. Ó ti wà lákọsílẹ̀ pé Yorùbá máa rúlù ayé. Tó máa wá ní àwọn orúkọ wo ni Yorùbá máa ń jẹ́? Wọ́n ní Yorùbá máa ń jẹ́ Ọlánrewájú, Adébísí, Oyètọ́lá, Ògúnníyì, àwọn orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tó máa wá ní èyí tẹ́ ń jáde Tọ́lá, Ògúnníyì, kíní kan, ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Àwọn Fúlàní àwọn á dúró. Ṣé tó bá lọ sórí íńtánẹ́ẹ̀tì sí àwọn náà ń jẹ́ Àjàdí, Àrẹ̀mú, ẹ máa wúkọ ẹ̀rọ Adébísí ń bẹ̀, Ọlábísí, ẹ máa rí Oyètọ́lá, àwọn orúkọ oríṣiríṣi, Bọ́lájí. Mo ti play fídíò kan lórí péjì mi tí Fúlàní kan sọ fún wa wípé Bọ́lájí ò kì í ṣe orúkọ Yorùbá, ó ní Fúlàní lòun. Ẹ wo kí lorúkọ ẹ̀ ń sìn, Àlùfùlání, Ọlánrewájú ló ń jẹ́. Ṣùgbọ́n wọ́n bá ń claim Ọlánrewájú, tó máa ń bi àwọn ọmọ Yorùbá pé kí lorúkọ tiwa, kí ni identity wa, pé àwa là ń jẹ́ Yorùbá. Tó máa wá bẹ́lẹ̀ kí lorúkọ tiwa, Gbàbùdù Kádírì, kí lorúkọ tiẹ̀ Mistura.
kí lorúkọ ẹ àbùdù náà ń kúndùn kí lorúkọ ti àlùkúlíkúlí àlìdóńkúà táwa ló nílẹ̀ nígbà yẹn Yorùbáwùyí lórúkọ mi mo kàn fi ọpọlọ yẹn rò pé lọ́jọ́ iwájú tó bá padà ápùn bẹ́ẹ̀ táwa náà máa gbé ilẹ̀ fún. ó jẹ́ ilé ṣẹlẹ̀ nítorí ẹ̀ lọ́ọ́ ṣe fẹ́ mú ìdá ìlànà ṣe bàbá. torí ẹ̀ ni wọ́n ṣe ẹ wo ṣẹ́rí kò lè ṣẹlẹ̀ yẹn ó wà lọ́wọ́ èmi ó wà lọ́wọ́ gbogbo wa pátápátá. bẹ́ẹ̀ni kó ní kálukú lọ di identity ẹ̀ mú mo ṣe ń jẹ́ Yorùbáwùyí. You Abudu, take Abudu out of your name because àwọn people yìí wọn ò ṣeré o wọn ò ṣeré Bauchi governance ó lóun tún pé ogun wọn kọ́ máa bọ̀ ní Nàìjíríà kọ́ máa wá di Nàìjíríà mú kọ́ wá ṣe gbá kọ́ wá ṣàwo tó bá dọjọ́ iwájú Yorùbá will rule the world ó ti wà lákọsílẹ̀ ó ní àwọn ṣe fẹ́ pa ìran tó ń jẹ́ ìran Yorùbá wọn káwọn wá dúró sórí ilẹ̀ yẹn kọ́ máa claim pé àwọn ni Yorùbá tẹ́lẹ̀ tó bá sọ̀rọ̀ sí wọn náà wọn ni Yorùbá Fúlàní ni wá àwa ni Yorùbá Fúlàní kinní kan Fúlàní kinní kan níbo ni Yorùbá Fúlàní wà everybody kó nígbà tó lọ fi orúkọ tó ń jẹ́ orúkọ Yorùbá máa fi pe àwọn ọmọ yín ẹ máa fi orúkọ Yorùbá pe àwọn ọmọ yín ẹ yé pe àwọn ọmọ yín ní àbùdù 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 àwọn wèrè yóò ṣeré o tó bá wùn ẹ kò sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni lọ gbọ́ nǹkan tí Bala Muhammed sọ wípé kí wọ́n lọ gbogbo àwọn Fúlàní tó wà nídìí Whole Africa Ọlọ́run ti invite wọn kó máa bọ̀ Nàìjíríà wọ́n ní owó wo Nàìjíríà máa fi tọ́jú wọn olówó wà Nàìjíríà ìyẹn wá gbàdọ̀ sí máa wá gbàgbọ́ wípé Nàìjíríà náà gbọ́dọ̀ wá wọ́n ní because they are Nigerians òun ló sọ wípé wọn ò nílùú o ó ní they are nomadic àwọn tó máa ń rìn káàkiri ó lóun débẹ̀ stop pé kán máa rìn kiri so they supposed to have stable place and where is the stable place tó fẹ́ dúró sí ó ní Nàìjíríà ni ok ṣé wọn wá dúró lé àwọn àtàwà nínú Nàìjíríà lórí so possible kan dúró lé wa lórí wọn ò ní lè dúró lé wa lórí tàbí pé kí wọ́n pa ọgbẹ́ tó bá wà lórí ilẹ̀ yẹn káwọn lè bá àríbi dúró sí nǹkan tó lè ṣe nìyẹn kán pa ọgbẹ́ tó bá wà lórí ilẹ̀ yẹn pátápátá so àwọn á wá ríbi tẹ̀dó sí 30 ọba over 30 ọba 33 ọba ló ti sákò ní Kwara State ìgbà tó bá yá dànù tó bá jápa ẹjọ́ kí lára ìlú ń dúró dè over 30 ọba ló ti fi orí àpèrè sílẹ̀ ní Kwara State wọ́n yá dànù ní ọba àlú mi ní síbẹ̀ wà ní ghost of dojin talakasera bóyá ọba mi gan ti bá yẹn sọ̀rọ̀ yìí gan bóyá ọba mi ní neighbor mi ó ti gba sísọ ti yapa sí Amẹ́ríkà kábíyèsí ò ní kọ́ láti fa bọ́ o kábíyèsí ò ní kọ́ láti mú shift o ohun tó bá lé ọba kúrò nílùú tó bá lé ọba kúrò nílùú kí láráàlú wa ń dúró dè gbogbo àwọn ilé hẹ̀rìmọ̀ yẹn Yorùbá ń sá kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń sá lọ sí ìlú àjòjì Fúlàní ń sá kúrò nínú igbó wọ́n ń sá wá sí ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà wa ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ ajá yín fọmọ ẹkùn lọ́wọ́ ni ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ àwọn ọba over 30 tí wọ́n ti sákò ní Kwara ní of today ní July 2026 tí mo bá yín sọ̀rọ̀ yìí àwọn ọba over 30 tí wọ́n ti sákò ní Kwara State ibo ni wọ́n wà ṣé ìlú tí wọ́n sá lọ yẹn ṣé wọ́n ń pè wọ́n ní kábíyèsí níbẹ̀ torí tó bá sí tálíkà àdìmọ̀ pé nìkan ń jó lówó o ìlú tí wọ́n sá lọ ṣé wọ́n ń pè wọ́n kábíyèsí níbẹ̀ àwọn olórí wọn ìlú tí wọ́n sá lọ ṣé wọ́n ń pè wọ́n lólórí níbẹ̀ ṣé ìtújú jẹ́ kí wọ́n lè máa rìn ṣé ìtújú máa jẹ́ kí kábíyèsí kó dé adé sórí kó máa gbọ́kadà tó bá pẹ́ wà nínú ìlú wọn wọn á dádé sórí àwọn èèyàn máa pè wọn kábíyèsí o wọn yí káàsì wọn yí káàsì o kábíyèsí o kábíyèsí tó sá lọ sí inú igbó kan níbì kan tó dẹ̀ yẹ pé kò lè lọ sóko gan kó má lọ jí gbé nínú oko ṣé kábíyèsí á fẹ́ gbọ́kadà sí àwọn adé sórí wọn níbi pé kábíyèsí ṣe é máa gbóná ṣe ṣúọ̀ pé ṣe ẹ̀ máa gbóná ṣe ẹ̀ ní di paracetamol
kábíyèsí wa ti di ordinary person bí èmi àti má ṣe. I don't want to go deeper because man kì máa go deeper. Màá fẹ́ sọ tó yẹ pé àwọn máa wò pé I don't know. I don't want to go deeper because máa go deeper. Ọ̀rọ̀ yẹn á ta bá àwọn kábíyèsí mi tó yẹ pé wọ́n máa wò mí gbà ṣé o tani ni ẹnìkan ní so you senior me tani calculator you say so I senior you I no senior you máa pé 18 August 3rd ni máa pé 18 so ẹ̀yin kábíyèsí wa gbogbo ẹ̀yin olóṣèlú náà wọ́n máa pa ọba tó ń bọ̀ lọ́dọ̀ tí náà ẹ̀rí ọba wa tí wọ́n ti pa àwọn ọba tí wọ́n pa lẹ́kìtì àwọn ọba méjì tí wọ́n pa lẹ́kìtì wọ́n nítorí 10,000 naira làwọn ṣe pa wọ́n. ẹ kà sáré gbé kọlù ìyá wa yìí fáàfù ni wọ́n lórí ètò yìí ẹ kà sáré gbé kọlù bẹ̀tì ìṣẹ́jú méjì mẹ́kẹ́ bá mi lò máàmì tó mo ti parí ètò. ẹ bá mi gbóhùn sókè mà. Ìyá mi mo sọ rè ojú òní ti omi lógún ilẹ̀ Yorùbá nígbà tí ire rẹ̀ bá dé kò ní tẹ̀yìn gbogbo wa lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Mo sọ́ọ̀rì máa kọ́kọ́ yalé díẹ̀ so máa kúrò nínú àwọn regular èdè Yorùbá mo fẹ́ yalé díẹ̀ torí olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà wọ́n ń lọ Kwara ní ọ̀la. Wọ́n á gbàdúrà ní orúkọ gbogbo wọn ní ti lọ wọn bàbá ńlá ra Ìgbómìnà. Ń bẹ̀ yín ẹ bá mi ṣe àtìlẹ́yìn láàyìn ọmọ Adéyẹmọ ẹ mọ̀ jẹ́ kí sílẹ̀ tẹ̀ ẹ mọ̀ jẹ́ kójú tì ọwọ́ ọ̀tá kí mọ̀ ká kí lọ láyọ̀ kí bọ̀ láyọ̀ ọ̀nì kọ́ ni ònìyàn kò nìyàn ní bá robi sí kẹ́mírí ara wọn gbé kí mọ̀ tójú lẹ̀ mọ́lẹ̀ Ògún ń pè yín Ṣàngó ń pè yín Iyèmí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Olóyè Àyùnmọ́ pè yín gbogbo yín pátápátá ń bẹ̀bẹ̀ ẹ bá mi ṣe àtìlẹ́yìn lẹ́yìn ọmọ nìyí fúnra yín lẹ́bí lẹ́hàn pọ̀n lẹ́ẹ̀jẹsẹ̀ rìn wọlẹ̀ ẹ bá mi ṣaláàbò lérí rìn àtòun àti gbogbo wọn lẹ́jọ́ mọ́ lọ pátápátá ẹ bá mi síwájú wọn kẹ́ bá mi kẹ̀yìn wọn ojú kí mọ̀ ṣe tìyàn Ògún lákàyé bá mi ṣàbò lérí wọn o mọ mẹjẹ wọn wẹ o ẹ̀jẹ̀ wọn ọ̀tá wọn oníkọ bá mi mú wẹ bá mi ṣaláàbò lérí wọn kiri bẹ́ẹ̀ kí ìyìn ìyá mi ìyìn ìyá dáadáa àdọwọ́ yín o ẹ mọ̀ jójú tì á o ilẹ̀ Gómìnà ẹ mọ̀ jí ìbàjẹ́ ilẹ̀ Gómìnà ẹ mọ̀ jí ìbàjẹ́ ilẹ̀ kóòtù ojíire kè gbúdọ̀ bàjẹ́ ilẹ̀ Yorùbá ẹ mọ̀ jí bàjẹ́ ìyá mi ojú òní tì yín I love you so much. I love you so much. Okay kọ́lọ̀ ń ṣọ́ wa. ṣé ń gbọ́dọ̀ alẹ́ tiwa ṣé ń gbédè wa àwọn eléyìí wọ́n tún dìpù ju Yorùbá wuyì lọ lórí èdè ọkùnrin ọ̀wọ̀ ìyá mi ọ̀dà ẹ ṣeun àdúrà rẹ gbà ẹ ṣeun o gbogbo ẹ̀yìn mi oníyẹn ṣe ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn àtàjẹ àpá ìlú I love you guys so much. If you have not subscribed to the YouTube channel of Yorubawuyi, Facebook, TikTok, follow us on everything. I love you. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Elédùmarè, aṣọ wa, àyún lọ, àyún bọ̀. Lọ́wọ́ ń yẹnu, àyún lọ, àyún bọ̀. Lọ́wọ́ ń yẹnu, mo fi ìṣe lọ, mo ń lọ, mo ń bọ̀. Ẹ̀yin tí ebi ni máa wá, ẹ̀yin ni màá tún bá. See you on my next show. I love you and bye for now. Mo fẹ́ polówó ọjà, mo dẹ̀ gbàgbé. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lùkọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹjẹ́ àjọ tara wa lólobó yìí. fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́. àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o. ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó
làwọn ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talks Venture àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talks ó lọ fún àgán o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní ẹsẹ̀ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbọ̀n dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talks jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù. Fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kàn sí @bodytalks_accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Body Talks Venture ìmúra tó ń kán tó tó fashion tó gbé fashion pọ̀.